Ṣèyí Mákindé ké gbàjarè sáwọn United Nations ó ní kí wọ́n gbà òun ó lé ò ní jàgbà kó má ṣe lójú fìrí ó ní how dey go ó ní báwo náà ṣe máa jí ọmọ gbé lákàtà òun tọ́dẹ̀ máa lọ rescue àwọn ọmọ tí wọ́n jí gbé tóun ò ní mọ̀ ń pa ẹ̀ ó lóun ò gbọ́ nǹkan kan ó ní káwọn United Nations ó ní kán wá gbà àwọn o níṣẹ́ ní Mákindé ti fẹ́ pin Ọlọ́run ṣàánú fún wa ẹ ṣáà máa pa wá tán ẹ máa pa wá tán o Ṣèyí Mákindé Tinubu ẹ̀yin fẹ́ bẹ̀rẹ̀ àbí ẹ máa pa wá tán o mo kẹ́yìn tí ò bá wuyẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò yìí according to the time tí Ṣòyí bàbá yẹn ti miss mi àbí èmi náà miss mi Ọlọ́run mo miss mi iṣẹ́ ni tí bá sáwọn aṣíwájú àwọn olórí tí ò gbádùn ta ní láwọn olórí Nàìjíríà ó yẹ ká máa ṣiṣẹ́ àṣekú lórógbó àṣefẹ́ jákún ẹ̀mí ṣùgbọ́n bówó ṣe wàá lù wá tó ẹ̀ ń pin mọ́wọ́ ni ẹ fẹ́ para yín kú ó dàbí pé kí n rí àwọn kan kó bá mi ṣe fíìdì fún yín ni kí gbogbo yín kó ra yín wá sórí fíìdì bẹ̀rẹ̀ sí ní nọra yín kí máa ṣe rẹfrí fún yín mo kẹ́yìn tèmi ẹ̀ka sí ní 14th of July 2026 èní ní July 14 2026 bó o lójú ọjọ́ lọ́dọ̀ yín ajá tún kú oríire lẹ́ẹ̀kan sí mo kí wọ́n tẹ̀ kí mi ẹ káàbọ̀ sórí ètò yìí ètò Yorùbá ilẹ̀ ti ṣú ìwọ̀nba àwa tá a bá wà ń bẹ̀ náà nìyá mi bí ọdún mo rí bàbá wọn Dàpọ̀ Mọ́ṣúdì náà mo tiẹ̀ fẹ́ sáré béèrè kinní kan o mi ò mọ̀ bóyá ẹ̀yin ti rí o ẹ jọ àwọn ọmọ tí àwọn Nigeria military tí wọ́n lọ rescue ní Ọ̀yọ́ Ìbàdàn Ògbómọ̀ṣọ́ àwọn ọmọ Aworo Ẹ̀síẹ̀lẹ̀ tí wọ́n lọ rescue tí wọ́n lò 55 or 56 days lákàtà àwọn ajínigbé ẹ jọ torí Ọlọ́run mi mọ̀ bóyá ẹ ti rí wípé Sultan of Sokoto ṣó ti congratulate bàbá Tinubu as in ṣé Gúnmi ti kí bàbá Tinubu pé ó kó àṣeyọrí mo ń bèrè ní o kò tí Yorùbá mú èèyàn máa ń bèrè ní o ẹ jọ ṣé Gúnmi ti kí Nàìjíríà pé wọ́n kó àṣeyọrí tẹ́ ẹ bá ti rí fídíò tí Gúnmi fi kí wọn ẹ jọ tó lọ bá mi sẹ́ǹdì ẹ o Sultan of Sokoto ṣó ti congratulate wa ńlẹ̀ Yorùbá wípé a kú oríire àti ráwọn ọmọ gbà o Yorùbáwùyí lórúkọ mi wàá mọ̀kìn àrólé àsìmíyù ẹ ṣeun ẹ tí gbọ́ èmi rò bóyá ẹ ti ríbi tí Gúnmi ti kí àwọn bàbá Tinubu ni wípé wọ́n kú oríire o wọ́n kú àṣeyọrí wọ́n ti ṣàṣeyege ẹ tí rí Ṣèyí Mákindé àti Tinubu ti fẹ́ kọ́ná sí Nàìjíríà ó ti di gbàgbós láàrin àwọn rẹ́ẹ̀pù wọ́n ti fa wèrè lọ́yàn o láàrin àwọn rẹ́ẹ̀pù àwọn sínétọ̀ Ṣèyí Mákindé ti kọ́ná sí Nàìjíríà wọ́n ti fa wèrè lọ́yàn lórí tàbí tá a dé yìí ó ti di ìnógògiri ànógògiri ibi yìí ń tó mí òbò ń tó yóò fèsì lọ́bù mí òbò sí lọ́bù yìí Nàìjíríà ti fa wèrè lọ́yàn Ṣèyí Mákindé ní kán wá gbà wọn ẹ ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu Sunday Ìgbòho because ẹnìkan analyse ọ̀rọ̀ yìí ó ní kinní yìí ó ló máa kan irú ẹkùn náà mo ní àṣà ònà mo mú fídíò yẹn wá fún yín o ó ló máa kan irú ẹkùn náà bí bá ní àṣà ònà kí ni ìwé ẹkùn ṣe àdúrà àtọwọ́bọ̀ ìwé ẹkùn báwo àṣà ò ó lágbára o Ṣèyí Mákindé ní kán wá tú àwọn tí wọ́n ṣẹ́rí kíní yẹn kí tó bring opinion tèmi kí lẹ rí sí pé Ṣèyí Mákindé ẹ kí n máa wo comment ní comment section Ṣèyí Mákindé ní kí àwọn United Nations ó ní kó bá àwọn investigate àwọn tí wọ́n kó àwọn ọmọ àmọ́ ṣe bọ́n ṣe gba àwọn ọmọ yẹn tó ṣe rescue wọn padà tóun ní state tóun ò fi mọ̀ sí
Definitely Oyo State is not secure. Ọlọ́run. If those army, those gúgúrú defense, Àmọ̀tẹ́kùn, Àmọ̀gbẹ́kùn, Ìró Ẹkùn, local hunter, oríṣiríṣi, if they can gba orí omi, mo ti ṣe àwọn fídíò sí yẹn lórí YouTube Yorùbáwùyí o. If they can gba orí omi, gba orí òfurufú, gba orí ilẹ̀, if these thousands of soldiers can march into Oyo State, into Oyo Old National Park, and rescue those children without the knowledge of Governor Seyi Makinde, definitely Oyo ò safe o. Oyo ò safe o. Ibi eré láti máa ń rò tọrọ o. Definitely Oyo ò safe nìyẹn o. Àbí kí lẹ ní mo sọ? Oyo ò safe o. Tó lè wọ ilé tí wọ́n kó gbogbo tó ń ṣe gbogbo tó ń ṣe yẹn tí ó ti di gbọ́ ibo ni Seyi Makinde wà nígbà tá a dúró sójà yẹn wọ ìlú ẹ̀ bàtán wọlé Sunday Igboho náà ó lóun ò mọ̀ pa ẹ̀ ó lóun ò mọ̀ pọ́n wọlé abẹ́ ẹ̀rọ Ọlọ́run àwọn nọ́tà Nàìjíríà náà tó wá ya wèrè lọ́wọ́ yìí nísìn wọ́n ní kí bàbá Tinubu agbára tó lò láti gba àwọn ọmọ ní èsì ẹ̀lẹ̀ wọ́n ní kò lò láti gba àwọn ọmọ tó wà nílùú àwọn náà àmọ́ sáré tọ̀ ṣe ẹ̀ pápápá tó pélẹ̀ tìṣú. Wọ́n á bí gbọ́ sẹ̀ wípé Gumi ti congratulate bàbá Bọ́lá Ahmed Tinubu fún àṣeyọrí tó ṣe. Ṣé Sultan of Sokoto tó ti congratulate Tinubu àbí tó bá jiyàn gbé nìkan náà máa bọ́ta sọ̀rọ̀ tó bá rescue àwọn èèyàn wọn ò ní bọ́ta sọ̀rọ̀ wá gbọ́ ọmọ ìyá mi gbogbo ẹni tó ń gbàdúrà fún àgàn kó lóyún gbogbo wọn kọ́ náà fẹ́ kó lóyún o tó bá tún wá lóyún yẹn tán gbogbo wọn kọ́ náà fẹ́ kó bí nígbà tí wọ́n fẹ́ lọ gbà wọ́n mọ̀ yìí ọgbọ́n bring back our children ariwo yìí pọ̀ our children our teachers bring them back Tinubu bring back our children wọ́n bring back our children màá play fídíò kan fún yín wọ́n ná stage ẹ̀ ni wọ́n ní movie ni mi ní àṣà o ibo ló ti jẹ́ movie ẹ kọ́kọ́ gbọ́ ọ̀dọ̀ ọmọ Adéyẹmọ náà wọ́n Adéyẹmọ jọ enlighten wa torí Ọlọ́run ọba bóyá àwọn èèyàn mi bóyá máa yé wọn ogun dé o ogun máa jà o. amalgamation mi náà tún lọ sign pẹ̀lú àwọn olórí burúkú yẹn tó fẹ́ gbé wá sí àfi kí gbogbo wọn fọwọ́sowọ́pọ̀ ká spark lẹ́ẹ̀kan náà ká fọ́ tẹ́lẹ̀ ká fi pẹ́ nìkan ká fi gbogbo yẹn lẹ̀ ni o torí ọjọ́ làwọn ọmọ àti káwọn ọmọ wa mọ́tò mọ́ lọ gbé wá sí pé lọ́jọ́ la Ọlọ́run ní fi ara ní Ọlọ́run ní fi àjẹbọ yẹn lólùfẹ́ mi Ọlọ́run ní fẹ́ yín náà Ọlọ́run ní jẹ́ parẹ́ lọ́dẹ̀ ní tìyàn Ọlọ́run nífẹ̀ẹ́ yín àti gbẹ́ni tí ò nífẹ̀ẹ́ mi ti gbé Ọlọ́run ká fọ́ọ̀sì mi lẹ́yìn lórí ni ẹ ti fi gbogbo ẹ nífẹ̀ẹ́ mi lẹ̀ ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ni káàtì ẹ̀ kọ́kọ́ gbára lórí tí ń bọ̀ yìí torí ohun tí wọ́n ń plan táwọn tẹ́ ń pè lórí tí wọ́n ń sàṣíwájú wọn lù yẹn ohun tó ń plan lẹ̀ fún wa tẹ́ bá gbọ́ gbogbo àwọn tó ń pẹ̀rẹ̀ àwọn lásìwájú yẹn tí ń bá sọ plan wọn tó ń lọ ní fún wa kódà o Ọlọ́run ṣàánú wa ni o Ọlọ́run bá nìkan máa tú gbogbo ẹ̀ máa ṣàlàyé fún ilẹ̀kùnrin rẹ̀ tẹ́lómi bá gbọ́ báyìí ẹlòmíì ní rọrùn tùtù ló fi máa jẹ́ tó bá gbọ́ ní plan tó ń ti lọ nílẹ̀ láwọn kìíní yẹn so àwa náà wà ní láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ara wa ká plan tiwa náà káwa náà plan àwa náà nílá àwọn ọ̀dọ́ láti ní plan tiwa láti ta lè fi kojú àwọn pípù yìí bẹ́ẹ̀ ni mo sọ ẹ ṣé thank you ìpàdé wa bí oyin títí ọ̀la sọ̀tún la máa go live máa gbé gbogbo evidence wa àṣírí àwọn pípù yẹn máa gbé wa fún tí kálukú fojú rí ẹ ṣé gan good night. Ìgbà tí òòṣà ń sọ ó ní good night ẹ bá wa pé òòṣà o ìgbà tí òòṣà ń sọ fún wa níjọ́ kìíní àná wípé àwọn olórí wa yìí òòṣà èrè àwọn ò fẹ́ pòpò òdenu wọ́n ní dey play wọ́n ní illiterate ni wọ́n ló kọlà wọ́n ní kò gbóyìnbó wọ́n ní kò lọ school wọ́n ní kò ṣe gbá wọ́n ní kò ṣàwo. ṣé ẹ̀ka ìwà lóde nísìn ẹtí ibi tó ti ń go deeper lọ now ìyá ẹnì kan fẹ́ play nǹkan fún ìbẹ̀tí kí n tó play ìyá yìí ẹ̀hàn yóò ti ń bèrè wúmà yìí. orúkọ mi ní dáhùn lọ́nà ẹ̀wò tí wọ́n wá ti ráyè orúkọ mi ní dáhùn sí Mary Tèmítọ́pẹ́. báwo nínú iṣẹ́ ìdùn tó lè ní. èmi nínú mi dùn jù lágbàáyé tí wọ́n bá níta nínú rẹ̀ dùn jù èmi nínú mi dùn jù lágbàáyé inú mi dùn gidigidi
báwo ni ìrìn àjò yẹn ṣe rìn gan-an báwo ni. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àfògo fọlọ́run mo dúpẹ́. ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba tí wọ́n ṣe lè fún. mo dúpẹ́ lọ́wọ́ ìjọba mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìjọba tí wọ́n gbàgbé wa sínú igbó. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn agbófinró. A dúpẹ́ fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí wa tí wọ́n jẹ́ ká ṣègbè sínú igbó. A dúpẹ́ o, a sọ pé wọ́n ṣe o. Lágbára Ọlọ́run irú eléyìí kò ní jẹ́ ìpín gbogbo. Àṣẹ irú eléyìí ò ní jẹ́ ìpín gbogbo wa o. Mo fẹ́ kẹ́ bá mi wo obìnrin yìí dáadáa o. Màá wá pè obìnrin kan fún yín. Ó ṣọ́ọ̀kì mi. Ẹ wo ọmọ tóbìnrin pọ̀ sẹ́yìn wọ́n wá ní géèmù ni ẹ jẹ́ ká gbọ́n ká tó wá lọ sọ́dọ̀ Ṣèyí Mákindé ẹni sùnmọ́ ni. Ta ló rí drama because èmi rí a lot of drama o. I made a video kidnapping in Ọ̀yọ́ yìí. Ta ló rí ẹjọ́ ta ló rí drama nínú kidnapping Ọ̀yọ́ yìí. Ta ló rí drama because èmi rí a lot of drama o. I made a video tí mo ṣe sórí Instagram mi mo wá wò pé I have a lot of questions o about this kidnapping. Wọ́n ní wọ́n rescue wọn. Mo wá wò pé wọ́n láwọn ní a lot of questions o ọmọ Yorùbá ṣe ti ready àti fún wọn ní answer sáwọn questions wọn. Ìbéèrè òkúkú dìjà. Ìbéèrè òdìjà ọmọ Yorùbá tó bá ti ready àti fún wọn ní answer sí question wọn ẹ jẹ́ kí n rí ní comment section. Wọ́n ní salary drama láàrin kidnapping Ọ̀yọ́. Number one, èmi ò rí drama ń bẹ̀. Mr. Warisi, wọ́n ní a lot of let me say, a lot of drama on political stages. Ẹ̀yin èèyàn tó bá rí drama, ẹnìkan láwọn náà rí drama, Mr. Warisi Jinodu, wọ́n láwọn rí drama. Èmi ò rí drama ń bẹ̀. Àdéhùn lórí péjì Yorùbáwùyí, oníkálukú wa ló free sí opinion ẹ̀ kó dìjà. Wọ́n láwọn ní àwọn ní ìbéèrè táwọn fẹ́ béèrè. Màámi mo dúpẹ́, wọ́n ní drama báwo. Ẹ jẹ́ ká wò wọ́n. Drama, okay. Ta ló rí drama nínú kidnapping Ọ̀yọ́ yìí. Ta ló rí drama because èmi rí a lot of drama o. I made a video tí mo ṣe sórí Instagram mi mo wá wò pé I have a lot of questions o about this kidnapping. Wọ́n ní wọ́n rescue wọn. Ẹjọ́ wọ́n ní wọ́n pa àwọn kan. Wọ́n arrest àwọn kan. Àwọn tí wọ́n padà, àwọn tí wọ́n arrest dà. Ṣé rí Nigerian politician torí pé wọ́n fẹ́ lọ fún governorship yìí, wọ́n dẹ̀ fẹ́ win. Wọ́n fẹ́ lọ fún presidency, wọ́n dẹ̀ fẹ́ win. Àwọn Nigerian politician lè fi gbogbo Nigeria rúbọ. Wọ́n lè fi gbogbo Nigeria rúbọ. Nǹkan tó kàn wá sad nínú situation yìí ni pé bàbá oníbàbá ọkọ lọ́kọ tẹ́ lọ fi rúbọ because wọ́n fi máa yẹn rúbọ ni. Kò kí ń ṣe àwọn bandits ló kó àwọn people yẹn. Ẹ lọ mọ àwọn ọmọ ọlọ́mọ ẹ lọ kó wọn tọ́jú síbì kan. Ẹ fi wọ́n ṣe political gimmicks. Àbí àwọn tèmi wò, àwọn tó ń ṣe pé wọ́n nà wọ́n. Ṣáwọn ọmọ tí wọ́n nà nìyẹn. Àwọn ọmọ tó jẹ́ pé ẹnu wọn gbé yan gan. Ṣáwọn yẹn ni wọ́n nà. Nigerian politician ẹ ti ṣorí ibú o. Ẹ ti ṣorí ibú. Àǹtí wa ẹni sùúrù. Ẹ ní pé àwọn ọmọ yẹn wọ́n sọ pé wọ́n nà wọ́n. Ṣáwọn ọmọ tí wọ́n nà lẹ́nu wọn gbé yan gan. Sister mi, bóyá kò yé yín dáadáa. Bóyá ẹ mọ ìyàtọ̀ tó wà láàrin pé kán pín hostage àti kidnapping for ransom. Àwọn ọmọ tẹ́rí tí wọ́n kó yìí, tó bá pé ìjọba ló kó wọn pamọ́ síbì kan, wọn ò ní look tata bí wọ́n ṣe rí. Ení nìyẹn. Èkejì, nǹkan tẹ́ ẹ̀ mọ̀ ni wípé Mr. Michael Oyedokun tí wọ́n bẹ́ lọ́rùn. Mr. Michael nìkan náà pa o. Teacher mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n pa. First week of June, wọ́n tún slaughter teacher mi, Dikin. Ẹ kì í sáré show picture wọn. This guy, Tenwoy, teacher ni, wọ́n pa òun náà ní first week of June.
tíṣà mẹ́ta tó kọ́kọ́ wọlé wọ́n pa ẹnìkan wọ́n rẹ́ Mr. Oyedokun lọ́rùn jẹ́ wọ́n tún pa ẹni yìí náà. Àwọn ọkùnrin tí wọ́n kó ẹ lọ wo ọwọ́ wọn bí wọ́n ṣe dè wọ́n. Àwọn ọmọ kéékèèké yẹn àwọn ọmọ yẹn tó máa ń wọ́n ọ̀dọ̀ àwọn èèyàn ó stage tí ẹ bá máa wo movie máa play video àti yẹn tán o ẹ máa wo movie lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí pé Nollywood nìkan lára máa wò ẹ máa wo àwọn international kìíní gan tí wọ́n bá wọ́n ọ̀dọ̀ àwọn èèyàn ó stage even láàrin àwọn tí wọ́n kó tabari tó bá fẹ́ bímọ ń bẹ̀ why the negotiation is going on. Àwọn tí wọ́n wọ́n ó stage wọ́n máa pe ìjọba pé ẹ̀ ló lára àwọn táwọn mú o ìkan fẹ́ bímọ wọ́n máa gbà kí dókítà kó wá gbẹ̀bí fún lára àwọn tí wọ́n hold hostage tabari yìí tí bọ́n bà àwọn tí wọ́n hold hostage wọn ò ní gbà kó kú wọ́n á pè ní pé kí dókítà wá treat ẹ̀ àbí kán wá gbé lọ tó bá hold àwọn hostage tabari tó ní asthma tó ń kọ̀ fún pé léyìí ó ti fẹ́ kú wọ́n máa release ẹ̀. So àwọn tí wọ́n kó àwọn pípù yìí kì í ṣe àwọn tó máa ń kóyàn gba ransom àwọn tó fẹ́ ṣe trade by barter pẹ̀lú ìjọba Nàìjíríà ni àwọn tí wọ́n ṣe tó fẹ́ gba ransom wọ́n fẹ́ kí ìjọba release àwọn olórí wọn tí wọ́n kó káwọn lè bá kó àwọn yẹn náà kalẹ̀ ló ṣe mú ìjọba track wọn tó fi lọ kó family tiwọn náà kó ìyá wọn kó bàbá wọn through telecommunication. Lára àwọn tí wọ́n kó yìí fóònù kan ó wà lọ́wọ́ ọmọ Yorùbá kan òun ni wọ́n fi track òun bóyá lẹ mọ̀ wípé Yorùbá 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ló jẹ́ agbódegbà nínú Ọ̀yọ́ tí wọ́n ti mú báyìí ìkan bá mi jó orúkọ olóhùn Adéwuyì wèrè wo leléyìí ni wọ́n ti mú ọmọ Yorùbá ó wà lórí péjì Yorùbáwùyí mo ti fi síbẹ̀ lábẹ́ àjẹta sísítà wa ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ẹlẹ́bẹ̀rẹ̀ ọ̀rọ̀ a máa fún yín lésì díkìn ní tí wọ́n fi díkìn náà play game number 1 nìyẹn number 2 wá rí wípé ìgbà tó kọ́ àwọn ọmọ yẹn dé àwọn bisikíìtì tí wọ́n kó lé wọn lọ́wọ́ àwọn ọmọ yẹn ń jẹun yẹn họ̀hún èmi mọ̀ èèyàn wò díẹ̀ o tí bá wù ẹ̀ mo lè analyse 10 years sígbà tó tí mo rí ẹ yẹn mo lè analyse ẹ nínú ayé ẹ àwọn ọmọ yẹn àǹtí wa rí pé àwọn ọmọ yẹn bí wọ́n ṣe ń jẹ bisikíìtì tí wọ́n ń jẹ yẹn wọ́n ń jẹ họ̀hún ní bí olè tó bọ́ lọ́wọ́ ọlọ́pàá rí bẹ́ẹ̀ rí pé ìjẹ bisikíìtì àwọn ọmọ yẹn ó ní trauma nínú kì í ṣe gbogbo ẹni tó mú ọwọ́ tó ń jẹun tó ń bu oúnjẹ báyìí tó ń fi sẹ́nu lọ́pọlọ ẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú nǹkan tó ń jẹ àwọn ọmọ tí wọn ò rí ìyá wọn tí wọn ò rí bàbá wọn for 55-56 days tó wá rìlíìsì wọn tó wá rẹ́rìn músẹ́ sísà wa ẹ̀ẹ́dẹ̀ wò dáadáa wípé àwọn ọmọ yẹn tó bá pẹ̀lú tó ń ṣiṣẹ́ ni kò jẹ́ kí àwọn ọmọ yẹn wà ń ta kí Ṣèyí Mákindé máa kó wọn káàkiri àtàwọn ìyá yìí kó máa display wọn rí bẹ́ẹ̀ rí pé wọn àti wọn kọ́ show nínú show tí mò ń show yìí tó kọ́ sọ ni wípé tó bá ń ta nínú ẹ̀ dùn jù lágbàáyé òun nínú òun dùn jù wọ́n wá ní kí ló dé rí pé n tó dé tínú ẹ̀ fi ń dùn kò rí sọ dúpẹ́ lọ́wọ́ bá Tinubu tí wọ́n ń sọ rí pé wọ́n sọ sí lẹ́nu ni bàbá wa rìn jìnnà torílẹ̀ ti ṣù lè kí n máa ṣọ́ àwọn fídíò tí mò ń ṣò rí pé Mrs. Alamu nígbà tó wà nínú mọ́tò mo ti gbogbo fídíò yẹn wà káàkiri ó wà lórí péjì Yorùbáwùyí náà ó wà káàkiri nígbà tí wọ́n wà nínú mọ́tò táwọn ọlọ́pàá táwọn sójà àdóṣe lọ rescue wọn dé rí pé first thing tí woman yẹn béèrè ni pé where is my car first thing tí woman yẹn béèrè ni pé where is my car rí pé Mrs. Alamu bímọ sílé kò rántí àwọn ọmọ ẹ̀ kò tó wà padà béèrè ọkọ ẹ̀ kì í ṣègbà yẹn ló béèrè ọkọ ẹ̀ first thing ló kọ́ béèrè lọ́rùn sójà ni pé where is my car and according to bóyá ń sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní àná ó ní káà yẹn ni wọ́n fi gbé àwọn that shows you wípé Mrs. Alamu ohun tó rántí tó rí gbẹ̀yìn ó ní káà yẹn nígbà tí wọ́n dé ohun tó rí gbẹ̀yìn
tó wà nínú ọkọ̀ tó jú ẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú ọpọlọ ẹ̀ òun ni ká mọ́tò ẹ̀ yẹn ló rí gbẹ̀yìn nígbà tí wọ́n ń gbé wọn lọ ó ní mọ́tò yẹn padà fi gbé àwọn Mr. Alamu wá dé as an educated person tó jẹ́ a principal àbí vice principal náà pé ni kò ní bó ṣe bára àwọn ṣe rí ẹjẹ gbé òun lọ sí hospital kò béèrè ọkọ kò béèrè ọmọ ó wá ń béèrè pé where is my car ẹ̀ẹ́dẹ̀ rí bí trauma rí bí trauma ẹ wá ní stage ni tó wáyé pé lóòótọ́ ni wọ́n stage show yẹn a máa wo Nollywood movies tó máa pa àwọn actors yẹn nínú jagunjagun ẹ ṣàmọye èèyàn tí wọ́n pa after yẹn lára wọn ṣe party tó dẹ̀ yẹ wípé a rí àwọn tí wọ́n pa nínú jagunjagun a tún rí wọn party ẹjọ́ Dikin tí mo fi ń wò yìí ṣé àwọn ti padà rí ní ilé Mr. Oyedokun tí wọ́n gé lórí ṣé àwọn family wọn ti padà rí wọn nínú ilé because ẹni pé wọ́n stage ẹ̀rí bí drama àwọn ọmọ kéékèèké tẹ̀wọ̀n tí wọ́n ń jẹ bisikíìtì yẹn wọn ò tí ì rí nǹkan kan o àwọn ìyá wọn ló máa padà ròyìn lẹ́yìn oṣù kan ọmọ mi nínú wọn tó bá sùn ìmíì tí ò kí ń tọ́ ọ lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ á bẹ̀rẹ̀ sí ni máa tọ́ ọ lé mọ̀ kan tí wọ́n ń pè ní trauma tí mi bá sùn lára àwọn ọmọ yẹn káwọn ìyá wọn máa mójútó wọn ni pé ìmíì lè sùn kó jí látọjú ohun kó gbé eré kó máa sá lọ á gbé eré á dẹ̀ máa sá lọ wọ́n máa gbé kí ló ṣe á ní wọ́n tún ti dé nì wọ́n kó wọn dé wọ́n ń jẹ bisikíìtì hàn ẹni wọ́n flesh Ọlọ́run ò ní jẹ́ kémi àti yín rí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ pé wọ́n déèyàn mọ́nú ilé wọ́n bisikíìtì tó ń jẹ tó wẹ́ pẹ̀lú tó ń ṣiṣẹ́ tó yẹ kó há bisikíìtì lé wọn lọ́wọ́ tó yẹ kó há bisikíìtì lé wọn lọ́wọ́ tó pẹ̀lú tó ń ṣiṣẹ́ ni tó yẹ kó wọn àbẹ̀rẹ̀ bá kó wọn káàkiri bí ọmọ mùsùlùmí àbẹ̀rẹ̀ question lọ́wọ́ wọn ó yẹ kó wà níbì kan ni kó máa tọ́jú wọn therapy tó dáa kó fún wọn psychologically many of them were okay so mata tẹ́ bá bá wọn táwọn máa go through tó máa bá ìfún wọn lẹ̀ sí tó ìbọn ìfàmọ́ ẹ sílẹ̀ tó bá di Monday kó kó àwọn ọmọ yẹn lọ sí school kí wọ́n kó àwọn ọmọ yẹn lọ sí school tí wọ́n ti jí wọn gbé ẹ mọ̀ wípé wọ́n jí wọn gbé ọmọ mi máa rí ògiri school yẹn báyìí á jẹ́ gbèrè á dẹ̀ máa sá lọ bùsùn mo máa rí picture àwọn tó wá jí wọn gbé ní ara ògiri school yẹn ẹ wá ní géèmù ni tó ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ yín lọ sísítà wa. lórí pé president tọ́jú síbì kan ẹ fi wọ́n ṣe political gimmicks àbí àwọn tèmi wò àwọn tó ń sẹ pé wọ́n ń nà wọ́n ṣáwọn ọmọ tí wọ́n ń nà nìyẹn àwọn ọmọ. sísítà mi tó bá na àwọn ọmọ yẹn tí wọ́n kó wọn lápá tàbí tí wọ́n kó wọn lẹ́sẹ̀ tàbí tí wọ́n bá àwọn kékèké yẹn sùn what will be your gain? ọmọ yẹn sọ wípé gbogbo ẹni tó fẹ́ kí tó ń pariwo bring back our children gbogbo wọn kọ́nà fẹ́ kọ́ láwọn ọmọ yẹn gbà. bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo ẹni tó wá kíyàn lọ tó lọ kí aláàrẹ̀ lọ hospital kọ́ ló fẹ́ kó gbádùn. gbogbo ẹni tó ń kí yín pé báwo ni ẹ káàárọ̀ àjíbí o gbogbo wọn kọ́nà fẹ́ kẹ́ jí. tó bá lu àwọn ọmọ yìí pa what will be your gain? kí ló máa jẹ́ gain nìyí? ẹni àwọn ọmọ yìí wọn ò lù wọ́n ẹ lè criticize ìjọba ẹ lè wọ́n Tinubu lépè kẹ gbé Ṣèyí Mákindé rẹ́ kẹ gbére ẹ wọ́n àwọn family wọn lépè but what will you gain? kí ló máa dùn mọ́ yín nínú? tó yẹ kí wọ́n yẹ bọ́ta o àwọn tó jóbìnrin láàrin wọn wọ́n wá rìn wọ́n wá ń yẹ̀ dí báyìí kọ́ wá ní kí lóde kọ́ ní ara wọ́n ti fẹ́ bá wọn sùn pa. what will be your gain my sister? ṣe bá bí amọ̀ lẹ́yìn náà ó yẹ ká dúpẹ́ nípa àwọn yìí lọ láyọ̀ wọ́n bọ̀ láyọ̀ ó dẹ̀ yẹ pé ààfọ̀ ayọ̀ ni wọ́n fi bọ̀. àwọn ọmọ tí wọ́n pààyàn lójú wọn wọ́n dé tó wá ń há bisikíìtì lé wọn lọ́wọ́ tó wá ń jẹun hàn ẹ wọ́n yẹn ju bisikíìtì tẹ́bi tó ń rẹ́rìn ni ẹ rí pẹ̀rín yẹn ò nọ́mà ni. èmi ti rí ẹni tí ọmọ kú lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ ya ọ̀dọ̀ kẹ́míìsì
ó sọ fún kẹ́míìsì pé ṣé wọ́n ní mi rántí orúkọ ògùn oorun yìí tí máa rántí kí n parí ṣó yìí máa sọ fún yín. Ó láwọn ní ìgò kan ó dẹ̀ gbà lọ́wọ́ wọn ó dẹ̀ já ó dẹ̀ dààmú gọ́gọ́gọ́gọ́ ó dẹ̀ mú tán nínú ṣọ́ọ̀bù kẹ́míìsì ó wá gbégbò yẹn kalẹ̀ pé how much. Ẹgbọ́n tí kẹ́míìsì sọ kẹ́míìsì ní madam dey go madam dey go. Kẹ́míìsì ò gbowó lọ́wọ́ ẹ̀ lẹ́yìn tó wá mú oògùn oorun tán ó wá lò 4 days tí ò sùn rárá. Tí ó bá sọ pé àwọn ẹni bí èèyàn ó lè tibẹ̀ ya wèrè. Sister mi, what will you gain? Follow 5, God bless you. What will you gain? Pé kán káwọn ọmọ yìí kí wọ́n ti báyé wọn jẹ́ kó tó di parí wọn gbà. Àwọn ọjọ́ ọ̀la wa nílẹ̀ Yorùbá nìyẹn. Ó ga o. Gbogbo tó fẹ́ tó rí wa láyé kọ́ ló fẹ́ ká yé o. Ẹ sọ̀rọ̀ sókè. Wọ́n tún jẹ́ pé ẹnu wọn gbé yan gan. Ṣáwọn yẹn ni wọ́n nà. Nigerian politician ẹ ti ṣorí ibú o. Ẹ ti ṣorí ibú o. Ọ̀fẹ́ kan dé lórí pé President Tinubu ṣàfẹ́ jẹ second term yìí. Ẹ ṣàwà mọ́ àwọn ọmọ ọlọ́mọ ẹ fẹ́ fi wọ́n ṣe campaign. Aṣáàtútù gbọ̀nsẹ̀ tútù gbé positivity lé wa lọ́wọ́ ká tó wọ́n sọ pé Tinubu ẹ̀rí pa àwọn tí wọ́n kó yẹn Tinubu gbà wọ́n lẹ̀ Tinubu la máa dìbò fún. Wo Tinubu má wulẹ̀ wọ rẹ̀ má dára ẹ láàmú bó dìbò bí wọ́n dìbò ṣe bí wọ́n ni ó máa ń lọ second term by hook or by crook. The first time tó lọ gan ṣó win ẹ̀ ni ṣé wọ́n dìbò fún yín daddy wa uncle wa grandpa ṣé wọ́n dìbò fún yín ní first time tẹ́ lọ. Nítorí eléyìí ń sìn mo mọ̀ pé àwọn tí yín máa wá fún mi pé ó ṣàti ṣe kinní kan drama wà nù ẹ̀ setup wà nínú kinní. Ó dá àwọn tẹ́ pa àwọn tẹ́ arrest ẹ kó wọn wá tó bá ní kó lọ kó wọn wá sí ẹ wá lọ sọ́nà. Àǹtí bóyá ẹ wo online dáadáa wọ́n ti ṣú ara àwọn tí wọ́n arrest lára àwọn tí wọ́n pè má fẹ́ kẹ́ máa sọ̀rọ̀ yín lọ ẹ̀ta bá ti lórí péjì ò bá wù wọ́n máa ti rí tí mo ti ṣú ẹ̀ dáadáa lára àwọn tí wọ́n pè ultimate price ó ní Lieutenant Isiaq wà may he so rest in power. Ìjọ tí wọ́n ń sin gangan lọ́ndì 10 nìyẹn ìjọ ìní wọ́n rẹ́ gbà àwọn ọmọ yẹn dé ara àwọn tí wọ́n fi ara kó bọ́ọ̀mù kì í ṣe onìkan ló kú o wọn ò sọ ya Àmọ̀tẹ́kùn tó kú fún yín ni tójú wo bá tó inú mílítírì ojú wa tó tinú ilẹ̀ Yorùbá ìbùnà ọdẹ ìbílẹ̀ tó forí ko ó wà lára àwọn ọdẹ ìbílẹ̀ tí wọ́n pa wà. Ó lè má jẹ́ pé ìjọ tí wọ́n rescue wọn gangan ni o. But ìgbà tí kinní yẹn ti ṣẹlẹ̀ tá a ti ń pariwo ó ní Tinubu ti gbé ìgbésẹ̀. Ẹgbẹ́ tó bá sọ̀rọ̀ lórí show ìwà ní Yorùbá wuyì kíní kan sọ fún bàbá ẹ máa dáàdì mi àkànbí ọmọ olódò sílẹ̀ ìjàmà àwọn burú ọ̀kan là á bí gbogbo ọ̀rọ̀ kan làwọn máa sọ lórí internet. This is not about Yorùbá wuyì platform, it's not about monetization or whatever. Àwọn tí wọ́n lọ rescue wọn tẹ́ bá mọ ìgbà tí wọ́n ti wà nínú igbó yẹn gbogbo àti Ṣèyí Mákindé tó ń ṣe drama káàkiri tó ń polongo kinní kan tó ń pọ̀ bẹ́ẹ̀ di pẹ́sidẹ́ǹtì náà kọ́ àwọn ọmọ yẹn ìgbà yẹn gbogbo yẹn ni wọ́n ti ń ṣe iṣẹ́. Ẹ ti parí ẹ̀ tó láàmì ó ti ń pè pé tẹ́ ń pè jẹ́ ní sùúrù fún mi ẹ kí sísà wa ìdélẹ̀. Libya gbogbo àwọn tó ti kú sọ́nà ọ̀nà Libya ẹ lọ gbókùn ẹ lọ gbé wọn wálé ẹ wá máa ṣọ́ àwọn yẹn fún wa lórí TV ipe àwọn bandits tẹ́yìn mú lélẹ̀ ẹ san ransom ẹ mọ ọmọ kankan sílẹ̀ o ẹ release àwọn tó wà nínú prison ẹ̀yin ṣáàrí wọn mú ni eléri bú ni ẹ̀yin Nigerian politician ẹ ti ṣe wèrè ẹ ti ya wèrè ẹ ti sínwín lórí pé fẹ́ ṣe ìjọba yìí Nigerian politician àníṣe wọ́n lè mú gbogbo Nigeria kan fi rúbọ kán mú gbogbo Nigeria kan lọ bẹ́rí wa sórí ogun báyìí pé ṣe àwọn ṣàgbọ́dọ̀ dé orí àléfà yìí eré ibú ẹ ti mú sọ sẹ́nu. Sísítà wa tí wọ́n bá kọ̀ntínú láti máa san ransom fún àwọn agbésùnmọ̀mí so inú yín máa dùn sí
if Nigeria military tí wọ́n bá swing into action pé wọ́n bá ti ń kó wọn o wọ́n continue láti máa san ransom ṣé inú yín máa dùn sí kó continue ó wà lágbára. Okay, àwọn tí Sunday Igboho lọ gbà náà ṣó náà fún wọn ní ransom. If we don't stand up against this àwọn ọmọ àlè wọ́n á pa ilẹ̀ Yorùbá run bí wọ́n ṣe palẹ̀ Haúsá run bí wọ́n ṣe ń ṣe ń lé Haúsá tí wọ́n fún wọn ní ransom wọ́n yẹ pa Mr. Oyedokun tó bá jẹ́ wípé wọ́n rí tí wọ́n fẹ́ ni school mi wọ́n á tún ti attack ẹ̀. There's a principal here tí mo lè show fún yín tó páyé bá gbà mí lórí show yìí. Principal kan wọ́n jí òun náà gbé after 48 hours he was rescued. Lórí bí mo jẹ́ ń ṣe show yìí there is a video nílẹ̀ Haúsá lọ́wọ́ yìí tí àwọn Haúsá dìde olórí àwọn agbésùmọ̀mí ó máa ń ṣe TikTok ó ya wèrè ju màálù lọ àwọn local vigilante àwọn ni wọ́n lọ gbé wọ́n pa. I have the video with me màá dẹ̀ share ẹ̀ àkànlè ṣú ẹ̀ ni lẹ́yìn tí wọ́n pa wọ́n wá so mẹ́yìn machine wọ́n wá ń wọ káàkiri gbogbo ìlú ìyẹn náà ṣẹlẹ̀ níjẹta tẹ́ bá ń gbọ́ yẹ́lò ó ya wèrè nínú àwọn agbésùmọ̀mí ó máa ń pààyàn jẹ ni. I have his video here ní ìjẹta làwọn everybody ti ń dìde wípé no more ransom. Everybody ti ní pé a máa gbára wa lọ́wọ́ àwọn olórí burúkú yìí. Ẹ fi kó máa sọ ransom fún wọn lọ. Wọ́n sọ wèrè ẹ̀ wọ́n para ẹ̀ wọ́n sọ mẹ́yìn ẹ̀yìn kí lórúkọ ẹ̀ ẹ ti rí God bless you BOS. Wọ́n sọ mẹ́yìn machine. Ẹ̀yìn machine wọ́n sọ mọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ káàkiri gbogbo ìlú ní òhò. Okú àtẹ̀kùn ẹ̀mí gbologbologbolo báyìí ni. Last àwọn bóyá máa ṣe o àmọ̀. Bóyá máa padà gé bí ẹran náà mọ̀ ni. Àwọn tí Sunday Igboho lọ gbà náà ṣé òun náà sọ ransom fi gbà wọ́n ni. I think this is time we have to stand up. No more ransom. We all have to stand up. Àwọn military Nigeria tẹ́ ẹ̀ bá mọ capacity Nigeria military before kó tó di pé àwọn ìjọba burúkú yẹn dé wọ́n mú àwọn military Nigeria wọ́n render àwọn useless wọ́n dá àwọn Boko Haram sáàrin wọn. Nigeria military ti jà fún àìmọye ìlú àìmọye country tó fi mọ́ àwọn òyìnbó. Nigeria military ti save àìmọye country sí pé tó máa ní wọ́n nídìí àwọn ọmọ ogun tó wọ́n lọ ọmọ ogun America lọ ọmọ ogun Britain nísì ọmọ ogun Nigeria náà máa ń lò nínú tó máa rẹ́ǹtì 1 to 5 wọ́n máa mú Nigeria military ṣùgbọ́n àwọn Buhari dé wọ́n kó wọn lápá wọ́n kó yẹ wọn ṣé wọ́n fẹ́ ṣiṣẹ́ ni wọ́n fẹ́ ṣiṣẹ́ wọ́n ní no order. Minister of Defence bọ́ta ó ní ẹni sójà tó bá rí bandit lójú báyìí ó ní tí ò bá yìn pa ó ní ìdájọ́ bandit làwọn máa dá fún ó ní don't wait for any order má dúró de order kankan wọgbó ẹni yẹ́lò tí wọ́n pa yẹn pẹ́páyé Buhari ni wọ́n pa ẹ̀rù bóyá ìlú yẹn ò ní dáwóró ni láti jẹta ìlú yẹn á ti di awóró wọ́n máa sọ fún yín pàtẹ́ Tinubu gbogbo àwọn ilẹ̀ Yorùbá mo ti máa sọ fún yín pé Tinubu lo ọpọlọ àgbàlagbà ní ṣe smart man. Either you like it, you don't like it. Either you like him, you don't like it. Tinubu is a smart man. Tó jẹ́ wípé tó bá gbá ẹ létí, ó máa mójú kúrò báyìí ni. Tó bá fọwọ́ pa, Tinubu gbà mí kalẹ̀ ni. Kò ní sọ̀rọ̀. Tó bá dẹ̀ fún ẹ létí, tí wọ́n bá rí bá sledgehammer tàbí igi burúkú 2x2 tó tún wá fi ìṣó sí ẹ tó fún ẹ létí ẹ tó fọmọ lórí, Tinubu ò ní sọ̀rọ̀. Nǹkan tí géèmù tí Tinubu ń play nìyẹn tó bá gbá ẹ létí tó bá gbá tiẹ̀ padà alábàámùsá ẹ tó má dẹ̀ gbá ẹ létí tó fi wàjọ Jésù tó ní wọ́n gbá ẹ létí ọ̀tún ó kọ́ tòsí sí wọn alábàámùsá ẹ. Tinubu will not see anything. Mo dáhùn ipa fún ilẹ̀ Yorùbá Tinubu òkègbà wọn ilẹ̀ Yorùbá ìjẹ́ kí nìkan ni ẹ̀ Tinubu kò ní gbìn Tinubu ò ní gbìn. Sísà wa tó bá pẹ́nu yín dùn pé kó máa fún àwọn èèyàn ní ransom kò sí ní tó jọ Nàìjíríà àwọn ECOMOG I could remember ní my 2 bí Nàìjíríà sójà ṣe tó máa pè àwọn ECOMOG nínú Nàìjíríà sójà àwọn bẹ́ẹ̀sì kan wà ní my 2 tí wọ́n ń jẹ́ ECOMOG kódà àwọn ṣẹ̀ṣẹ̀ mọ̀ dínà
ẹ má yẹ kí n tún wọnú ìgboro lọ ẹ má yẹ ń padà sí Nàìjíríà ọdún àwọn state board náà ní máa tú òkè àwọn ẹ̀kọ́ mọ́ gbèsè wà ń bẹ àwọn ìyàwó èròjú màálùú lọ Òṣòmọlẹ̀ sísá wa ẹbọ́lẹ̀ ń bẹ o ìtura ètí ọlápẹ́lẹ̀ ṣó tí mò ń ṣe ilẹ̀ ti ṣú ni Ṣèyí Mákindé mò ń bọ̀ ẹ̀ka gbọ́n tó Ṣòmọlẹ̀ sọ̀rọ̀ kí ló wá pè Ṣèyí Mákindé fún wa. I read this morning in newspapers and I've seen it even with the electronic. The governor of Oyo State calling on the United Nations to investigate the overall circumstances surrounding the kidnap and even the rescue. I thought that was the most unstatesmanly. He was carrying partisan politics too far, and this Senate should condemn his unguided statement. Nigeria is a sovereign nation. When we wake up and call on foreign authorities to investigate, this is one case in which our armed forces have shown that without paying ransom, even if it meant that these children and some of the elders had to be in captivity for almost 2 months, that the armed forces were working quietly to have these rescue operations, which, as well captured in this motion, led to some loss of life. To trivialize it, to suggest, as the governor of Oyo State seems to have done, that there is something that is not open, that the UN needs to unearth the circumstances, is to question the sovereignty of our nation and to downplay the achievement of the commander-in-chief, President Bola Ahmed Tinubu, and all the service chiefs and in fact all those involved in this process. I think that there's a moment in the history of a nation when across party divide we should stand in unison to commend what has happened, the way in which people were released, and to encourage the armed forces to build on it, that they should extend and get more gadgets. It's not possible for them to share with us some of the things they did. Like I heard, they were able to identify the guys, arrest some of their relatives, etc., etc. These are not details that we're interested in. Very good point. But I want us to resolve that Thank you. the Wonderful governor point. of Oyo State should not be seen as downplaying, undermining, and politicizing an issue in which ought to be something that the whole nation, across party divide, should start in unison to commend our armed forces for what they have accomplished on this occasion. Thank you very much. We now yield the floor to Senator Abdulaziz. To me, I would have support Governor Ṣèyí Mákindé very well. Wípé o lè wò ní ìjàgbá kó má ṣe lójú fìrí. Tó bá ṣe wípé bí wọ́n ṣe jí àwọn ọmọ yẹn gbé. Ní Ṣèyí Mákindé wá wò pé àwọn sójà Nàìjíríà wọn ò lágbára o, àbí àwọn sójà Nàìjíríà apá wọn ò ní gbé o, tó wá pe àwọn United Nations gbà yẹn. Tó wá pé bí wọ́n ṣe jí àwọn ọmọ yẹn gbé, ó bá Tinubu sọ̀rọ̀ pé àbá ti Tinubu kí ló ń ṣẹlẹ̀ àwọn ọmọ yìí tí Tinubu wá sọ wípé kò ságbára lè rí wọn gbà, tó bá wá pariwo èmi máa support pé abiyamọ gidi ni. Nígbà tí àwọn yẹn wà ní captivity, Governor Ṣèyí Mákindé ó ṣì ń campaign òun àti kí lórúkọ vice president ẹ̀ wọ́n ṣì ń campaign káàkiri wọ́n fẹ́ di president. Tó bá ṣe pé àwọn ọmọ Ṣèyí Mákindé wà ń bẹ̀ ṣé a máa campaign ká. Ẹ jẹ́ ká máa ti ìbìṣáná kí èso oògùn. Yes, gómìnà Ṣèyí Mákindé ó lè wò pé how come bọ́ọ̀lù ti ṣẹlẹ̀ nílùú àwọn kan náà yes, our politicians yìí they can play politics with anything, with anybody's life, even with gbogbo Nigeria's life. Gẹ́gẹ́ bí títà wa yẹn ṣe sọ. But it is too late to cry when the head is off. Ó tó di wípé wọ́n gba àwọn ọmọ yẹn, kí ni Ṣèyí Mákindé ṣe? Tí àwọn ológun tí wọ́n fi surround Old Ọ̀yọ́ Park fún 50 days. Tí Ṣèyí Mákindé ò dẹ̀ mọ̀. Tí Ṣèyí Mákindé ò mọ̀. Ó máa ń ní ìjà tí ọkọ àti ìyàwó máa bára wọn jà nínú ilé. Tí ọmọ bá dákú. Ní rántí pé ẹ̀yin méjèèjì ẹ̀ ń bára yín jà. Ẹ tó bá ń gbọ́ mi tí bá ń mú yẹ̀sì o, ọkọ àti ìyàwó ń jà nínú ilé, wọn kì í sọ̀rọ̀ wọ́n yan òdì.
ọmọ wa dákú ìyàwó wa dúró pé ọmọ tó dákú yìí òun ò ní pe ọkọ òun o ọmọ tó dákú yìí òun ò tẹ̀ ní pe ọkọ òun sí rárá ni sọ ọmọ adúró kọ́ ọmọ kú ni ìjà tó bá wù kọ́ lè máa jà mi ò bẹ́ẹ̀ Ṣèyí Mákindé àti Tinubu ń jà o but let's assume pé wọ́n ń jà ẹ wá ń fi ẹ̀mí àwọn aráàlú play politics. Tinubu did not coach Governor Ṣèyí Mákindé àṣà ò náà tí Tinubu bá coach Governor Ṣèyí Mákindé nígbà tí wọ́n ti jí àwọn ọmọ gbé nílùú Ṣèyí Mákindé wáyé tí Ṣèyí Mákindé ò pe Tinubu nígbà tí ilé wó tọ́ní bomb blast ní Ìbàdàn tí Ṣèyí Mákindé mọ̀ pé máa yọ owó Ṣèyí Mákindé gbéra ó lọ bá Tinubu ní asòfìlà gbọ́ pé Ṣèyí Mákindé gba 30 billion naira not until but Fáyọ̀ṣe bọ́ta pé ó gba 50 billion wọ́n gbé bá ṣe péjọ a ṣe sin òkú la ṣe péjọ wo aláàárẹ̀ lè má kú tó bá gbé bí Ṣèyí Mákindé bó ṣe wá ń jà sọ́tún nísìn bẹ́ẹ̀ ló ṣe jà nígbà yẹn tí wọ́n kó àwọn ọmọ yẹn bóyá àwọn bá ti gba àwọn ọmọ yẹn before 56 days now ẹ jẹ́ kí n máa play lè lọ káwá gbé kọlù àwọn tó sì ń pè látẹ̀kùn. Circumstances surrounding this incident are sufficiently grave and unusual to warrant independent scrutiny beyond our domestic institutions. I therefore, with a full sense of responsibility as the Executive Governor of Oyo State, call on the appropriate international human rights and accountability mechanism, including those within the United Nations system. Call on the appropriate international human rights and accountability mechanism, including those within the United Nations system, to closely examine the facts surrounding this abduction and the circumstances of its resolution. Such scrutiny is not intended to undermine our institutions. Rather, it is intended to reinforce public confidence that the truth will be established and that every person found to bear responsibility, regardless of office, influence, or affiliation, will be held accountable. That's Ṣèyí Mákindé broadcasting and giving to the broadcasting to the people of Oyo State. I'm following the. Ẹ bá gbọ́n sókè màá mi. Ẹ bá gbọ́n sókè màá. Ṣé gbọ́rọ̀ mi dáadáa? Yes ma. Ṣé ò ń gbọ́ dáadáa? À ń gbọ́ yín mà. Okay. Ẹ̀yin yan mẹ́jọ ṣé ń gbọ́ wọn. Okay, o ṣé o. Ṣé orí kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ọmọ abiyamọ tó lòun pera òun lábiyamọ abiyagba ni. Ṣé ó lè gbàdúrà èmi ò kì í robi síyan ni bá gègùn lé lórí. Ṣùgbọ́n mi ò fẹ́ kẹ́yìn èèyàn ti pasẹ̀ mi ṣubú. Ọmọ ni Ọlọ́run kò dáríjì wọn torí wọn mọ nǹkan tó ń ṣe. Ṣé òun lè gbàdúrà kí fámílì tàbọ́mọ òun kó rírú nǹkan táwọn pípù yẹn go through? Ṣùgbọ́n ló wà ṣé ojú ẹ̀ fọ́ orí ẹ̀ kú orí gbogbo incident yẹn bó ṣe wà láti bẹ̀rẹ̀ títí tó fi gbà wọ́n títí tó fi ń pariwo pé wọ́n pa kìíní wọ́n pa kejì. Níjọ́ kìíní àná tí principal jáde síta pé wọ́n máa tó èyí tó jáde last tó ní ọ̀nà máa behead ẹnì kejì tí wọn ò bá ṣe nǹkan tó fẹ́. Ṣó ti gbàgbé ni wọ́n wá pààyàn wọ́n pa gbogbo àwọn tíṣà mẹ́ta. Àwọn èèyàn kú àwọn security tó tún lọ gbà wọ́n kú wọ́n ṣe gbogbo ebo ní tó ṣẹrù gbàgùdù yẹn torí mi fẹ́ fi gégùn tọ́lọ̀ máa ṣèdájọ́ fún gbogbo wọn ni. Àwọn abiyá tó bá pọ̀ mọ́ tiẹ̀ ni ṣó lè gbàdúrà pé káàní kan sọ fún pé ṣe náà ń fi wọ́n fèkì ni wọ́n fẹ́ wọ́n ẹni tó lọ gbà wọ́n lẹ̀ kí ló ṣàwà Yorùbá. Ègbó agúnlẹ̀ ń da Yorùbá láàmú tí wọn bá mọ̀ o torí èpè ti jà wọ́n àwọn ọmọ àlè Yorùbá tó máa jáde tó máa fẹnu jakuta torí owó torí fears torí tó bá lè tà Ọlọ́run á ṣèdájọ́ fún gbogbo wọn. Ṣèyí Mákindé èyí tó ń ṣe torí politics ó fi ẹ̀mí èèyàn ṣe politics ní gbọ́jọ́ kìíní àná gbàrà tọrọ ti ṣẹlẹ̀ ṣebí Sunday Igboho ní kó jọ kó fún un láyè kó jẹ́ kó ń lọ
kò dáhùn. àbí. ìgbà tó wá lọ sínú igbó tó lọ sí forest kí ni orísìí tí Ṣèyí Mákindé fi ṣe curfew. àmọ́. ìgbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tí àwọn VDM tó lọ ṣe protest nìbàdàn ta ló rọ́tọ̀ síta question mark. Ṣèyí Mákindé ní láti dá gbogbo wa lóhùn lórí ọ̀rọ̀ yìí táwọn ẹlòmíín bá kúrí àwa tá a ń wọ àkúrí láti bẹ̀rẹ̀. ok ṣé Tinubu lọ. màmí ilẹ̀ ti sú 1 minute mọ̀ ní bá mi lò mọ̀. wá síbàdàn láti wá fèsì àwọn VDM tó ń ṣe protest tó kúrò ní ọ̀dọ̀ gómìnà ọ́fíìsì tó gbébọn tó ń yàn ṣọ́ọ̀tì gbàgbé ni. ok plane Ṣèyí Mákindé ní wọ́n fẹ́ẹ́ fi rescue àwọn ọmọ yẹn tó máa dé 2 weeks. ó dọ̀pọ̀ mú plane lójú ọ̀nà ni mà. ṣé gbogbo àwọn tó ń jáde tó ń fẹ̀rù jagunta tó ń jẹrù lé Tinubu lórí ẹlẹ́dàá oníkàlùkù lẹ́lẹ́dàá kì í ṣe fáǹsì Tinubu tẹ́lẹ̀ náà ṣùgbọ́n iṣẹ́ gidigidi tó ń ṣe ni mo ṣe ń gbàdúrà fún tí mo ṣe wá dẹ̀ borí ọ̀tá lágbára tó sí. ẹ ṣe mà. àwọn ọmọ adé Yorùbá gbogbo yìí. ẹ ṣe mà ẹ ṣe dùn. ẹ jọ gbogbo ẹjẹ mo ti kọ́ ọ̀tẹ̀ o pé tẹ bá wà lórí show ẹ bá wa like ètò yìí ká tó continue ẹ bá wa like ètò yìí ẹ bá kàn máa sọ wípé bá wa tẹ turn up lórí show ẹ bá wa kọ comment tẹ bá ń wo show tẹ ẹ like ẹ tẹ ẹ kọ comment tẹ ẹ share tó bá wá tó jọ mẹ́ta tí YouTube bá wá send show wá sí yín bá máa pè mí Yorùbáwùyí ó tó jọ mẹ́ta ó ṣe show ní àárín ẹni show tẹ bá page tẹ bá engage lórí ẹ tẹ bá ń sọ̀rọ̀ lórí ẹ tàbí tẹ bá ń comment lórí àbí tẹ bá ń like tó má ti ń ṣe show YouTube máa gbé wá fún yín tẹ bá dákẹ́ tẹ̀sán ọkàn wọ́n máa rò pé ẹ̀ like nǹkan tá à ń sọ ni show yẹn ò dẹ̀ ní rìn tó bá àmú Sunday Igboho ní nísìnyí ẹ máa tẹ̀lé èmi ò lè kọ comment 1500 òwèrè ní ẹ olóòṣì ní ẹ kìnnì kan ní ẹ kìnnì kan ní ẹ bá wa like ètò ìka tó bẹ̀rẹ̀ sí máa gbé call ìka tó bẹ̀rẹ̀ sí máa share anything ẹ bá wa like ètò yìí tẹ́ka máa sọ yẹn fún yín o ẹ bá wa like ètò yìí máa ṣe ní 2 minutes ní wàá gbóhùn sókè tó bá yẹ kórè èèyàn wú ẹ bá ti pè máa gbé fóònù lọ́wọ́ kan lẹ́tí sú o ẹ ló sà o. ìyá mi ẹ má dá ọmọbìnrin tó rẹ pé òun rí gímì sí kò ní ọpọlọ ẹ̀jẹ̀ àgbàgbé ọ̀rọ̀ ẹ̀ ṣe rí Mákindé political ambition rẹ̀ pé òun máa di president ló sì ń sọ pé káwọn United States ó fó ó ti jábọ́ wọ́n ní ẹdìẹ ó máa ń ràgàbọ ọmọ ẹni wọ́n wá kó èèyàn nínú ilé ẹ̀ wọ́n kó lọ for days ó ṣe bó sọ pé òun lọ san ransom ta ló san fún wèrè rádaràda gbogbo nǹkan tó ń ṣe nínú igbó ẹ̀ wọ́n gbowó ẹjẹ sọ ju abẹ níkò ẹ̀yin bàbá wa ẹ̀yin alágbára ẹ dìde àsìkò tító ìrẹ̀wẹ̀sì ò ní bá wa a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ president wa Bọ́lá Tinubu ní agbára ọ̀gá ọ̀gá wa ṣe àṣeyege sí nǹkan tó dùn tó ká pín ẹ̀mẹ́jẹ̀ àtọrọ wa solution ọ̀rọ̀ Nàìjíríà nínú Nàìjíríà ti kú ti pẹ́ ẹ̀jẹ̀ á pín ẹ̀dá fún gbogbo ẹkú iṣẹ́ ìyá mi. ẹ ṣeun bàbá wa ẹ ṣeun sẹ bàbá wa ṣe pápá àti bá ti ṣe ẹ ká tún gbé kọ mi ká tó wá pé bàbá tó wà ní orí TikTok yẹn ìfẹ́nikẹ́ send at me kí tó di pé mo gbé yín wọlé because àti máa try ẹ̀ tó kọ́kọ́ wọlé tó tọrọ wọn táwọn yẹn bá gbọ́rọ̀ wọn máa gbé yẹn wọlé tí bàbá gbóhùn sókè sà. Yorùbáwùyí ẹ ní dààmú sà. ẹ kú ètò ẹ kú àṣeyọrí ìjẹta ṣe ní irú obìnrin tí ó ń sọ̀rọ̀ yẹn olórí kúkú ní ẹ̀jẹ̀ nídìí àti jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀ níbi ní rárá. ẹ jọ mà mo fẹ́ ká ṣe nǹkan kan mo fẹ́ ká tètè yá máa pariwo kan ṣe rí gómìnà wa ní Ọ̀yọ́ state gbogbo àwọn ìgbésẹ̀ tó ń gbé yìí ara wọn ò mọ́ n gbọ́dọ̀ sòótọ́ ọ̀rọ̀ jáde gbogbo wa náà la kàwé díẹ̀ bá ti ẹ̀ka púpọ̀ àṣẹ psychology díẹ̀ ní school wọ́n gbé àwọn ọmọ ẹ ò declare curfew níjọ́ tí wọ́n gbé àwọn ọmọ yẹn jọ́ keje ò declare curfew ọ̀ǹtì tí olóyè Ìgbòho lòun fẹ́ wọnú igbó yẹn tó wọnú igbó yẹn jọ́ kan ẹ declare curfew pé wọn ò gbọ́dọ̀ wọ́ bẹ̀ mọ́ adákẹ́ à ń wò kí sípò àwa náà ò lọ́pọlọ lórí Nàìjíríà
ṣé pé federal government ò gbọ́n wọ́n tún wá ṣe yẹn tán wọ́n gba àwọn ọmọ yẹn ẹ wá lọ sọ̀rọ̀ wípé ìjọ tẹ declare ìjọ kejì ni wọ́n ṣe then ẹ tún wò ètò tún ṣe ń sìn ó tún pe àwọn United Nations wọ́n wá bá wa investigate mátà wa ní Nàìjíríà so àwọn DSS wa tó ń ṣe wàhálà tó ń fi kó àwọn ọmọ yẹn nínú igbó wọn ò lọ́pọlọ lórí ẹ jẹ́ kí ariwo tẹ́mi fẹ́ pa ń sìn ni pé kí federal government wọ́n farabalẹ̀ kàn investigate mátà yìí to the root kàn investigate mátà yẹn to the root kò sẹ́ni tó kọjá àbáwí tí gómìnà bá involve nínú ẹ̀ kàn dì pẹ̀lú ẹ̀ àwọn kìnìún yẹn ti ń lè mọ́ra wọn jù gbogbo alákàwé díẹ̀ láti psychology díẹ̀ dẹ̀ sùn àwọn ìgbésẹ̀ yẹn ó ti ń fara hàn pé ejò lọ́wọ́ nú bẹ́ẹ̀ ni ejò lọ́wọ́ nú ẹ̀jẹ̀ ká sọ tọrọ fún gbogbo àwọn òtáàtù bó ń ṣe dáàtù sọ̀rọ̀ fún un lè gbà kò tí ó lè deliver awọ́ọ̀dù ẹ̀ ni àbí kí ló ń bá wa sọ tó ó rò pé Nàìjíríà dẹ́ǹsì ni àbúrò pa àwọn ará Ọ̀yọ́ state dẹ́ǹsì ni ṣé bí wọ́n rí structure nínú igbó yẹn kò ṣe gbé machine lọ bẹ̀rẹ̀ sí kó lọ demolish ẹ̀ wọ́n ní ìlú kan wà nínú igbó yẹn kò ṣe lọ lé wọn jáde kó demolish bẹ̀. àwọn tí wọ́n yìnbọn pààyàn ní ọjọ́ wo gan-an wọn ò wo structure wọn. tí ó bá jẹ́ pé AMSAT ó pariwo síta á ti wó studio ẹ̀. bẹ́ẹ̀ni. á ti wó gbogbo wọn dẹ̀ ń wò kí ìbẹ̀tà máa bẹ̀rẹ̀ sí ni pé kí fẹ́rẹ̀ kan má ti ẹ̀rọ ṣàrá kó farabalẹ̀ investigate mátà yẹn ẹ̀rí kó máa lọ́wọ́ nú tí ò bá ń ṣòun ó mọ̀ ń pa ẹ̀. ẹ jẹ́ ká ti máa wo tó máa padà já sí because a lè judge Ṣèyí Mákindé náà a lè judge àwọn olóṣèlú Nàìjíríà they can do anything. Yorùbá nípa yẹn bó ṣe rí ṣé woman yẹn náà stage plan ni àbí lieutenant tó kú yẹn kéèyàn tó di lieutenant ní iṣẹ́ sójà ẹ̀ mọ́ tójú ẹ̀ ti rí wọ́n pọ̀ ọmọ ọlọ́mọ dànù kọ́mọ̀tì ẹ̀ ní nǹkan tó dáa lẹ́nu wọ́n sọ̀rọ̀ Nàìjíríà di tọ́ ẹ̀ olórí burúkú wọn kẹ̀kẹ́ wọ́n wálé kán wá máa sọ ohun tó ń sọ yìí. wọ́n ní bring back our children ní dé tán wọ́n ní stage ẹ bá wa round up oníṣẹ́jú kan sir 1 minute sir 1 minute sir. nígbà yẹn tó ń pẹ́ bring back our children ẹ rí i pé ó dánwọ́ nú nígbà táwọn ọmọ yẹn dé sí wọn ṣe jáde content protest kan dúpẹ́ lọ́wọ́ gbogbo ìlú ṣé wọn ìkígbọ̀ fún wọn release wọn ní. wọ́n má rò pé gbogbo wa rìn dín gbogbo wa la máa kọrí síbi kan náà mi ò kì í ṣe olóṣèlú ìtọ́ngbọ̀n Nàìjíríà lọ yìí kò bá mu rárá ṣé Mákindé kò bá mu fa they are playing politics for democratic life. kódà ẹ ṣe ń gbọ́ bàbá wa. táwọn sẹ́nẹ̀tì ọ̀dà kan declare state of emergency lọ́yọ̀ọ́ wọ́n á rí many things tó máa jáde ń bẹ̀. kódà ẹ ṣe ń gbọ́ sàkátúngbé kọ́lẹ̀ lómi. bàbá wa ọmọ níyà pípẹ́ bá wa gbóhùn sókè lórí TikTok ká fi ní test wọn ní TikTok. ẹ kú dédé àsìkò yìí sáà o. ẹ kú àjọ ìjà agbára mọ òní pẹ́ dé mọ́. ẹ ní sùúrù sà ẹ jẹ́ ìtawà lórí YouTube ṣé ẹ̀ ń gbọ́ wọn lórí TikTok because TikTok wa wọ́n ti àdónà nǹkan tó ṣe sí I don't want to mi ìfẹ́ George bóyá ọ̀dọ̀ mi ni problem yẹn ti ń wá tá a bá ń sọ̀rọ̀ lórí TikTok wọn kì í gbọ́ lórí YouTube àti Facebook ẹ tó wà lórí YouTube àti Facebook ṣé ẹ̀ ń gbọ́ bàbá wa tó wà lórí TikTok yìí ẹ tó wà lórí YouTube bàbá wa tó wà lórí TikTok yìí ṣé ẹ̀ ń gbọ́ nǹkan tí wọ́n ń sọ. ok wọ́n ní wọ́n ń gbọ́ yín sábà gbóhùn sókè wọ́n ní ìyá mẹ́rin púpọ̀. ìjà agbára ń bọ̀ kò ní pẹ́ẹ́dé mọ́ ìjà agbára ń bọ̀ láti wá gbọ̀mọ̀ ojú àlá ìjà agbára bá dé Fúlàní yóò fi rége ìjà agbára bá dé gbogbo yóò dá wa tí àwọn sójà kọjọgbọ́n ọkọ̀jọ̀gbọ́n wọn kẹ́ran àwọn Fúlàní kọjọgbọ́n ọkọ̀jọ̀gbọ́n mo náà rúgó eyín torí pé ìjà agbára ń bọ̀ láti wá gbọ̀mọ̀ ojú àlá. gbogbo àwọn Yorùbá pátápátá nílé. bàbá wa 3 minutes máa 3 minutes yín bẹ̀rẹ̀ nísìnyí lọ. ẹ jẹ́ kọ́kọ́ mọ̀ pé ìjà agbára ń bọ̀ ẹ má wà. hello. ẹ má wà jẹ́ kí action lẹ o ṣe rí mo kọ́ kí ìyá mi Yorùbáwùyí tí wọ́n jẹ́ kí etí wá di kò nípa yín o gbogbo ọ̀tá tẹ ní lórí TikTok lórí Instagram lórí gbogbo kíbi
ẹ borí wọn ni kí o ẹ lè kí àwọn ọ̀tá yín ṣé o ní Ọ̀yọ́ ẹ jẹ́ ká sáré lọ síbẹ̀ yẹn pápá òun là ń pèsè lọ́wọ́. ok sir. ṣe rí kòkòrò tó ń jẹ lédi ẹ̀fọ́ gan àwọn àdìdí ọ̀rọ̀ wa ṣe rí ìmọ̀lẹ́ nǹkan fẹ́ sọ tí à ń sọ̀rọ̀ ẹ jẹ́ àfojú sílẹ̀ nítorí pé mo mọ̀ pé ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu kò ní fọwọ́ bo òṣìkà ilẹ̀ Yorùbá mo jẹ̀ mọ́ pé orí tébù láti pín kọ́nà ń jẹ́ kí bàbá yìí wọlé ẹlẹ́ẹ̀kejì àkọ́kọ́ ṣe rí ìfura tí mo yẹ kẹ́lí ni pé wọ́n rí ibì kan tó jẹ́ àpáta nílùú Ọ̀yọ́ lẹ́nu jẹ́ mẹ́ta yìí pàápàá nígbàdàn tó dá ìjà lẹ̀ ẹ lọ fura sí yẹn àkọ́kọ́ ni ẹ̀kejì lórí àwọn ọmọ tí wọ́n sọ pé wọ́n kó yìí ẹ rí i pé nígbà tí bàbá wa Sunday Igboho wọnú igbó ìgbà yẹn kọfí wa ẹ wo iye ọjọ́ tó àwọn ọmọ ṣe lù wọnú igbó tí wọ́n yẹ kọfí ẹ wo wẹ́ẹ̀kẹ́ fura o Yorùbá ẹ fura ṣùgbọ́n o pdp mẹ́rin kankan pàápàá gómìnà Ṣèyí Mákindé mi ní bílíìmù wọn ṣùgbọ́n bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ mọ̀ pé òkè òkun tó lọ pé kó máa ń investigate wa alákọ̀ọ́kọ́ fún ara wa láti jára àṣírí bẹ́ẹ̀ kí sára wa. àwa la lọ gba àwọn ọmọ wa wálé. ẹ jẹ́ kó wà Yorùbá yìí kó nínú gbó wá bí tó ń wà nínú gbó wá bí òkè òkun ti ń lò kéde mọ́ yìí pé àwa alágbára tara wa síta ẹ jẹ́ mọ̀ pé ẹni tó sọ lẹ́nu yóò ṣàkóyàwó wọ́n mú pé òkú ẹni tó lọ́wọ́ nínú ọ̀rọ̀ Yorùbá yóò padà jẹ̀bi ni o ẹ fẹ́ jẹ́ gbogbo àkọ́kọ́ ronú àkọ́kọ́ ẹ kó bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ tí àwọn alímì tí wọ́n gbógun tì í kẹwàá wo lórí ìsìn yìí mo fẹ́ ran bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò sí yìí ẹ bá gbógun ti Sunday Igboho nítorí pé mo rí pé ẹ̀yin náà ti yọ ọwọ́ kan lábẹ́lẹ̀ nípa Sunday Igboho ẹ wo gbogbo Yorùbá ẹ já ronú ẹ wò gbàtẹ́ǹkì ò jáde ẹ tún wo ti bàbá wa owó lọ́wọ́ Akíntọ́lá ló gbógun ti Yorùbá àwọn Yorùbá ló gbógun tira wọn ẹ má gbógun ti Sunday Igboho ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ Sunday Igboho gbogbo àwọn ọlọ́pàá ẹ já inú ṣọ̀kan ọba Aláàfin Ọ̀yọ́ àti ọba Ilé-Ifẹ̀ ẹ já fún ṣọ̀kan o nítorí pé ìjà agbára bọ̀ kò ní pẹ́ dé mọ́ ìjà agbára bọ̀ láti wá gbọ́ ojú àlá ìjà agbára bá dé ọlọ́pàá yóò fẹ́ rí ìjà agbára bá dé gbogbo ìjọba àti àwọn sójà kọjọgbọ́n wọn mo ní àwọn Fúlàní kọjọgbọ́n wọn olùdí ẹyìn onígbé ìjà agbára bọ̀ láti wá gbọ́ ojú àlá o ẹ ṣe àwa Yorùbá ìjà agbára bọ̀ yá mi Yorùbá wí ẹ̀wọ̀n tẹ̀ national tẹ̀ wa àwọn ọ̀rọ̀ kan wà bẹ́ẹ̀ tí gbogbo àwọn Yorùbá kan. lórí ìkọ́tẹ̀ ìtọ́ Ọlọ́run á ṣàánú wa o Olúwa fún yín ṣe o ẹ ṣe àdúpẹ́ o gbogbo bẹ́ẹ̀ ṣe ń tó ṣe. bàbá wa mo ní ìyàpọ̀ tí bí mi lè fi pé ẹ ṣe ń gbọ̀nsà ẹ ṣe lọ ẹ sì wà mí àtúntún máa pè à ń gbọ́ isma. ìwà mọ Ọlọ́run á tún gbogbo wa sílẹ̀ o tọ́jú ìlú wa mọ Ọlọ́run á tún sílẹ̀ o. Ṣèyí Mákindé tó wá ìṣòwò máa gbégbèsè sìn yìí nígbà tó rí pé ọ ní ọ̀bẹ ti jábọ́ lọ́wọ́ kinní kan pé ó di ète kinní jábọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dète. abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dète. ó dète ó ti dète fún báyìí ní ìsìn ó ń du president ó lọ kàǹpé ṣó lè jẹ́ ìyàwó àfọmọ àbábúlẹ̀ tán kí lè gangan ló gbé á lè ráyè máa lọ kàǹpé. àní èèyàn burúkú láyé àtọ̀run rẹ̀ tí èèyàn bá la inú ìjọ ata kéèké ló wà ní ọkọ̀ sí nǹkan gidi kan nínú ẹ̀fọ́ ọmọ Yorùbá. Ṣèyí Mákindé ti dáràn lọ́wọ́ Yorùbá. ó dáràn ọmọ àlè ní ọmọ àlè ó padà fún àwọn ọmọ ọkùnrin Ọlọ́run á bá ayọ́pọ̀ ní àwọn ọmọ ọkọ á padà lọ bá àwọn òbí ẹ̀ àwọn ẹ̀kọ́jọ́ ṣòṣì tọ́jọ́ mú ọyàn màálù tó ń fi tọ́ màálù wẹ̀ á jọ máa lọ parapọ̀ olóhùn náà ti doge ní ìsìn ó wá ṣe pé kò ṣe Fúlàní ẹni tó jẹ́ pàlìjínà Fúlàní ni tó bá jẹ́ pé à ń fi kíní ìlú wa búra ni wípé tó bá ṣe Fúlàní àbí tó ṣe kíní kan kódà kò ní fẹ́ ṣe gómìnà débi tó máa náà fẹ́ gbégbá pírẹsidẹ́ǹtì ṣé nìsí àwọn ọmọ tó pólísì gbogbo àgbáńlá yé sí tó mọ̀ pé òun ló ń ṣiṣẹ́ bí yẹn lábẹ́lẹ̀ tó jẹ́ kọ́ lọ gba àwọn yẹn lẹ̀ àwọn òun ló fẹ́ dìbò fún àìlè sí ẹni tó bá dìbò fún ajẹ́pọ̀ lórí burúkú ọmọ àlè ni ajẹ́pọ̀ ọmọ àlè láyé àtọ̀rọ̀ ni oníkálukú ló ní right opinion rẹ̀ náà tó bá fẹ́ dìbò fún Ṣèyí Mákindé lè dìbò fún náà Tinubu gan òwú náà ṣe wọn níbo lè dìbò fún. irọ́ táwa Yorùbá wa tá a jẹ́ Yorùbá tá a jẹ́ ọmọ ọkọ Yorùbá àǹtí Wuyì tá bá gbé bóyá gbá ìbò jáde tá a bá dìbò fún Ṣèyí Mákindé á jẹ́ pé a ti yọ ọmọ àlè láyé àti lọ́run ṣùgbọ́n bàbá yìí tó ń ṣe àtúnṣe yìí ẹ jẹ́ kákàrà máa sìkì kápolongo ẹ̀ gidi ká lè kó lè wọlé kó tó bá ti wọlé tó bá ti máa gbéjọba lẹ̀ kó ti ṣètò pé Yorùbá ẹgbẹ́ wa tó máa gbọ́ tiẹ̀ tó jẹ́ kó máa fọ̀nà wọn pé ọ̀nà tó máa gbàgbà wálẹ̀ òun ni kó gbé ìjọba lé lọ́wọ́
Ọlọ́run á fún lẹ́mí gúngùn. Ẹ ṣeun gan yàwó. Ẹ̀mí gúngùn àtàlàfẹ́ Ọlọ́run á jogún ẹ̀ fún. Àwa náà dẹ̀ ní kú, a máa jọjọ rọ ilẹ̀ wa nílẹ̀ wa yóò máa ṣọ̀kún máa tó àjọ máa jẹ́ ni. Àlédòpọ̀ àlégbèsájò látàrọ̀ náà. Àṣẹ o, a fẹ́ wálé o. Àlédòpọ̀ àlégbèsájò tọmọtọmọ lórúkọ jẹ́ ká máa padà lọ́lé wa pẹ̀lú àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ lágbára Ọlọ́run. Ọlọ́run á dẹ̀ gbé orílẹ̀-èdè wa fún wa lágbára Ọlọ́run. Ẹ ṣe nǹkan tí mo kàn ní ti sọ náà nìyẹn. A ti rí pé ó kárí lára, ìjọ tó bá kárí lára la máa ń dìkú kùjọ, a ti pé ó káwà ìyá wa yìí lára. Mo ti rí yín ọ̀tẹ̀ máa pè tó bá ti kàn yín, ẹ má yẹ ká ṣe fàṣẹ tó bà Nàìjíríà jẹ́ nìyẹn ká máa jọ́ǹpù line, ká máa jọ́ǹpù queue. Ẹ bá wa gbósókè bàbá wa. Ẹ bá wa gbósókè àti gbé kọ́ yín sà o. We shift your nation. Yes sir, ṣé wà sà. Ayé làgbé abẹ́ni. Ẹ ní dáhùn. Ẹ máa wọlé jẹun wé sí tán mi torí ìṣẹ́jú kan àtàbọ̀ lè máa fún mi. Ṣé rí obìnrin tó sọ̀rọ̀ yẹn àti Ṣèyí Mákindé àdúrà méjì péré ni mo nífẹ̀ẹ́ nìkan fún wọn. Tẹ́ bá ti wọlé tẹ́ bá lè rí ẹjọ́ bá wa mí tù, à ń gbọ́ yín sà. À ń gbọ́ yín o, à ń gbọ́ yín àwà pẹ̀lú yín sà. Ṣé obìnrin tó sọ̀rọ̀ yẹn àti Ṣèyí Mákindé àdúrà méjì péré mo ní fún wọn. Àdúrà méjì yẹn ni pé kí Ọlọ́run Elédùmarè kó wá wọ lánú àánú ẹ̀ ó jẹ́ kán jí ọmọ arábìnrin yẹn gbé. Ẹ má ṣe pèlè sà. Ó lè máa mọ̀, ọmọ máa fọ̀rọ̀ yéra wa ni. Èpè kọ́ àdúrà ni. Èyí tó wá jẹ́ bàbá ẹ̀ tó jó lórí ọmọ àlè Yorùbá tó jẹ́ pé ìyá ẹ̀ Fúlàní ni, ìyá bàbá ẹ̀ Fúlàní ni. So wọ́n kàn bí sí Ọ̀yọ́ kọ́ ni. Òun náà wá jí àbúrò tó ń gbé ẹni tó bí lé gangan ló máa wá jí gbé. Ẹ bá wa meet Mr. Bayo àgbọ̀dọ̀ máa sọ fún yín lórí péjì lẹ́yìn. Bó ṣe máa jẹ́ ní àṣẹ́gun mímọ́ oníṣọ́jú bẹ́ẹ̀ lọ. Ó dàrú sà. Tàbá ti gbé wọn sílé sórí TikTok ẹ máa bá wa mute ẹjọ́ o. Àwọn á ń drop èèyàn bíbí ìní o àti ń rojọ́ akálòlò lẹ́ni tó ń host show. Ẹ bá wa gbósùkọ̀ bá wa. Mr. Bayo ní ti sọ fún yín ká tó drop èèyàn bá wa gbósùkọ̀ sà. Ẹ pé tó mà. Àjọ ń ṣètò ni. Ẹ kú iṣẹ́ takuntakun o. Àbọ̀ Ọlọ́run bá wa gbé lágbára Ọlọ́run. Ẹ kú iṣẹ́. Àbọ̀ Ọlọ́run yóò máa bá yín gbé o tẹ̀bí tara yín. Àpọ̀ta ò ní ká yín o. Ẹbí tara yín àti gbogbo àwọn ẹran ojúlówó ọmọ ọkọ Yorùbá náà. Àṣẹ Èdùmàrè. Aláàkọ́ ọ̀rọ̀ mi sí àwọn ẹran Yorùbá ni wípé ká tètè mọ bí a ṣe fi ọwọ́ sowọ́pọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá. Nítorí wípé àwọn Fúlàní yìí níbáṣepọ̀ Fúlàní fún àwọn ẹran Yorùbá ìpalára ní ń fà fún wa o. Tí a bá sì yẹra kúrò ní ẹ̀gbẹ́ ní ọ̀dọ̀ Fúlàní bá ṣe máa rí ìpalára náà rí o. Nítorí wípé àwọn Fúlàní yìí wọ́n rò dáadáa ro àwọn ẹran Yorùbá. Ẹ jẹ́ ká bára wa sọ òdodo ọ̀rọ̀. Aláwọ̀kọ́ ọ̀rọ̀ mi màmá mi ni wípé ẹ ti gbọ́ Fúlàní kan bẹ́ẹ̀ tí ń sọ Yorùbá lẹ́nu tẹ́ rò pé Yorùbá gan ni níbi tí wọ́n ti kóra wọn jọ. Tó ti ta sí bàbá wa Chief Sunday Igboho tí gbogbo náà ti mọ̀ pé bàbá wa Chief Sunday Igboho iná lọ ta sí. Ó ní wípé ó ní ká kó nínú igbó ká má bọ̀ wá sí inú ìgboro. Ó ní sẹ́nu ìgboro láti máa da ẹran. Oníṣẹ́ bàbá rẹ̀ tí náà ni ó máa fún wa ní tá a máa jẹ nínú ìgboro. Ta ló bá wíhùn? Ní ilẹ̀ Yorùbá wọ́n kóra wọn jọ bóyá fìlà ọ̀kẹ́ ní àkọ́ọ̀dì ni gbogbo wọn dé sórí. Tẹ́bẹ̀ ti rí wípé àwa Yorùbá àwa náà là ń gbàbọ̀dé fúnra wa. Wọ́n dé gbogbo wọn sì pípọ̀ wọ́n sì dé fìlà àkọ́ọ̀dì sórí. Ẹ dákun ṣé ó yẹ kí Fúlàní kí wọ́n máa lórí láyà kí wọ́n máa sọ̀rọ̀ sí àwọn ẹran Yorùbá báyìí nítorí wípé kí wọ́n máa rò pé bàbá Chief Sunday Igboho nìkan iná ni àwọn bá wí o gbogbo àwọn ẹran Yorùbá pátápátá iná ni a sọ wípé àfẹ́ Fúlàní
àfọ̀n Fúlàní ní inú igbó wa káàkiri mọ́ kéèyàn wá máa gbé inú ìgboro. Bàbá wa nǹkan bàbá wa topic tá à ń tweet ni wípé àwọn ọmọ tí wọ́n jí kó ní Ọ̀yọ́ state nígbà tí wọ́n jí wọn kó àwọn èèyàn pariwo bring back our children, àwọn Àtíkù ẹni sùúrùsà bring back our children, everybody bọ́ta bring back our children, bring back our children. Now wọ́n ti wá kó àwọn ọmọ yẹn dé nísìn àwọn èèyàn wá ń sọ wípé wọ́n stage ẹ̀ ni. Màmá mi ẹni sùúrùsà okay ma. àwọn ilẹ̀ Haúsá láti kú sọ wọ́n ti bọ́ta tó bá ti délẹ̀ ní sin máa sọ̀rọ̀ méjì mẹ́ta fún ẹ̀ tó bá ti wo tó bá ti subscribe to YouTube channel Yorùbáwòyí mo ti analyse nǹkan tó jẹ́ kí Ọ̀yọ́ state kí kidnapping tiwọn kí ó yá kíákíá láti rescue ju tilẹ̀ Haúsá lọ ẹ lè lọ wo lórí page but I will say a little about it. láàrin ìṣẹ́jú mẹ́ta ẹ bá wa bẹ̀rẹ̀ kí ẹ bá wa sọ̀rọ̀ lórí àwọn tó ń pariwo bring back our teachers tó wá bring wọn back tó tó pé wọ́n parọ́ ni so ẹ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ kí lẹ rí sí. ṣe rí àwọn tí wọ́n sọ pé kí wọ́n bọ́n dá àwọn ọmọ àwọn padà hàn ṣe rí tèmi bá wò wọ́n dáadáa aláàbọ̀ làákàrè ni wọ́n ẹni tí ó bá ní ọpọlọ kò ní máa ro irú nǹkan báyẹn ro bàbá Bọ́lá Ahmed Tinubu onílàákàrè gidi kò ní máa sọ wípé wọ́n fi irú nǹkan báyẹn wọ́n fi ṣe òṣèlú ni wípé wọ́n kó àwọn ọmọ yẹn pamọ́ ni ẹ dákun tí wọ́n bá kó wọn pamọ́ ẹni tí wọ́n gé orí rẹ̀ ṣé àwọn tí wọ́n sọ fún pé kí wọ́n kó wọn pamọ́ ṣé wọ́n sọ pé kí wọ́n gé orí rẹ̀ ni. wọ́n á dá orí ẹ̀ padà fún un. ṣé wọ́n sọ pé kí wọ́n gé orí rẹ̀ àbí nígbà tí wọ́n ti kọ́kọ́ wọnú skul yẹn àwọn méjì tẹ́ kọ́kọ́ mú balẹ̀ ṣé wọ́n sọ pé kí wọ́n mú yàn balẹ̀ nínú skul yẹn nígbà tí wọ́n kọ́kọ́ wọlé sínú skul. àní àwọn Yorùbá wa kan èmi ò rò pé ọmọ Yorùbá ni wọ́n kàn sọ èdè Yorùbá lẹ́nu ni ọlọ́ọ̀bá gbọ́ ọmọ àlè gidigidi ni wọ́n. kákan má máa sọ̀rọ̀ jù ni ká má máa sọ àwọn ọ̀rọ̀ lọ àwọn sáìdì kan irú àwọn ìyá wa tí wọ́n ti dàgbà láàrin àwọn obìnrin yẹn jẹ́ kó wọgbó lọ ẹ dákun ṣé wọ́n lè sọ gbogbo nǹkan tí tó ṣẹlẹ̀ sí wọn nínú igbó yẹn àbí irú àwọn ọmọdé yẹn lè ṣe yìí èmi ti ń rò wípé sáwọn ọmọ kéékèèké yẹn bá yẹn dé ti wà yẹn bó ni wọn ò tẹ ní máa lálàkálà bá yẹn báyìí lójú oorun kódà àwọn ọmọ yẹn máa jókòó ọlọ́ọ̀bá gbọ́ wọ́n máa ro kinní yẹn ìtí ń ṣẹlẹ̀ ságbàlagbà náà ni ó ní kẹ̀kẹ́ tí ó ṣẹlẹ̀ sí rèmi gan tó ṣe wípé ìgbà míì ti bá rò yóò sì máa dáyà já mi irú àwọn ọmọ yẹn ní èsè yìí mo ń rò ó pé ṣé wọ́n sì tún kó wọn padà sí skul yẹn padà ni pé kí wọ́n tún lọ bẹ̀rẹ̀ skul yẹn padà again. ẹ bá wa lo ṣẹ́jú kan síta. àbáwọn ọmọ àwọn tíṣà wọn yẹn ṣé wọ́n sọ pé káwọn náà padà sí skul yẹn padà again ni kò sí báwọn ọmọ yẹn ti fẹ́ bí ẹ ti fẹ́ dá wọn padà sí skul yẹn mọ́ padà tó ṣe wípé àwọn ọmọ yẹn ọmọ nǹkan tí wọ́n ń ṣe mọ́ ọlọ́ọ̀bá ń gbọ́ wọ́n sá máa wò yàn bí wọ́n bá kọ́ wọn nínú ìwé nínú kíláàsì wà láwọn ò ní máa fọkàn sí ọlọ́ọ̀bá ń gbọ́. wọ́n máa wò ní ojú ó wà ní. bí wọ́n kó wọn lọ léèwé mi kò lè sọ́kàn wọn bẹ́ẹ̀ torí gbogbo tí wọ́n máa fi gbogbo gbèsè ayé wọn tí wọ́n máa fi ronú ọlọ́ngbọ́ pé tó ṣẹlẹ̀ sáwọn bíi báyìí o kọ́mọ́tò wa ṣẹlẹ̀ kọ́mọ́tò ṣẹlẹ̀ sáwọn ní bíbá yìí náà o. Mr. Atkini kan ẹ bá wa wọ̀n mí tù àbí sẹ́rí màmá mi sẹ́rí àní Nàìjíríà ti tán kí Nàìjíríà ò pé kó ní kálukú ọlọ lọ́tọ̀ọ̀tọ̀ ni iná lọ́nà àbáyọ ọlọ́ngbọ́ kò sí ẹni náà tó lè rí Nàìjíríà tó ṣe láyé tó lè wà òkè bá ti fẹ́ kó ṣe rí láyé. ó dà ẹ ṣe ń gbọ́ bàbá wa Mr. Arisam ẹ bá wa gbóhùn sókè. mi Yorùbáwòyí mo kí ẹ kú ètò. èmi náà kí ẹ ṣeun o. ẹ kú ọ̀rọ̀ lẹ́kàlẹ́ mo kí yín. ẹ kú dédé àsìkò ìsàn. ṣe rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó gbẹnu tán because ṣe rí ọ̀rọ̀ number one ni wípé gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ń sọ
wọ́n ní tó bá jẹ́ pé ọmọ Ṣèyí Mákindé ni wọ́n jí gbé ṣọ́ máa fi wọ́n lẹ̀ sẹ́nu gbó for good 50 days. Tí mo dẹ̀ mọ̀ pé kò possible. Ṣèbí àwọn fámìlì Adélabú ni wọ́n jí kó nìbàdàn lọ́jọ́ ní last month tí ò kọjọ́ mẹ́rin tó fi wá wọn jáde. Example kan nìyẹn o. Ká máa tí wọ́n aṣọ àwọn ọmọ léèwé tọ́jú ọmọ kéékèèké àtàwọn tíṣà for good 50 days. Nínú gbóǹbẹ̀ yẹn. Olórí ìlú as first citizen kò ronú pé òun máa pe àwọn AUN àbí àwọn olólùwọ̀n pè kọ́ wá bá wọn dá sí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀. Kọ́ bá gbà wọ́n mọ́. Wọ́n rí wọn pẹ̀lú ìyẹn o. Ó ṣe wá jẹ́gbà tó wá gba àwọn ọmọ yẹn jáde tán. Lọ́ṣọ̀ àwọn pé àwọn fẹ́ invite international kìíní kan wọlé kọ́ bá wọn investigate ọ̀rọ̀. Wọ́n ní ọ̀rọ̀ jọ gàté kò jọ gàté. Ó ṣàfẹ̀jẹ̀ ẹ̀ ń fi ẹsẹ̀ méjèèjì tí ó fi tìrọ̀ síbì kan. Nínú gbogbo nǹkan tó wá ṣe ẹ́ sí tánú, kí ni iṣẹ́ kò ti fi hàn pé àwọn gangan fúnra wọn as governor of the state pé wọ́n lọ́wọ́ sí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn. Because irú ọṣẹ́ wọn ló fẹ́ fi wẹra wọn mọ́. Kóníkálukú ṣàmà ṣe dáadáa. Kóníkálukú wọn kọ́ máa ṣe dáadáa. Kọ́rọ́ tí ọjọ́ àti sùn. Kọ́rọ́ tí ọjọ́ àti sùn. Kọ̀líìgì wọn kan ló kú ní ọdún kan àbọ̀dún méjì sẹ́yìn yẹn. Gọ́vnà Rotimi Akeredolu àwọn dàlẹ́nì. Mo lágbára. Wọ́n ṣàn ṣe bó ṣe wù wọ́n kọ́ ṣe dáadáa mi ní sọ jù bẹ́ẹ̀. Ẹ ṣeun gan bàbá wa ṣeun fún náà. Ṣèyí Mákindé Ọlọ́run nìkan ló mọ ẹjọ́ dá. Èmi ò ní sọ pé ẹ mọ̀ ń pa èmi dẹ̀ ní sọ pé ẹ mọ̀ ń pa ẹ̀. Tinubu mi ní sọ pé ẹ mọ̀ ń pa èmi dẹ̀ ní sọ pé ẹ mọ̀ ń pa ẹ̀. Ṣùgbọ́n ẹ rántí gbogbo ẹni sùsà gbogbo ẹni tẹ̀ ń pariwo wípé àwọn ọmọ yẹn fresh. Tálíkà ló dáràn lọ́wọ́ tálíkà. Àìmá ṣèpàdé olòṣì ní ò jẹ́ ká mọ ẹni tó jẹ́ alága ìṣẹ́. Nígbà tí wọ́n jí àwọn ọmọ àbúrò Adélabú gbé tí wọ́n padà lọ gbà wọ́n jáde after how many days tí wọ́n jí àwọn àbúrò Adélabú gbé tí wọ́n lọ gbà wọ́n jáde àwọn ọmọ yẹn despite pé wọ́n bọ́ wọn sí òwò ẹ pé àwọn yẹn fresh ni because wọn ò nà wọ́n. tó máa jí ọmọ tálíkà gbé láàrin ìṣẹ́jú márùn-ún wọ́n kọ́kọ́ fi lùlù bá tiẹ̀ jẹun kó bá pa fámìlì ẹ̀. àwọn tálíkà wá complain pé àwọn ọmọ Adélabú tí wọ́n jí gbé o kí ló dé tí wọn ò kó wọn lọ sínú igbó. Complain pé àwọn ọmọ Adélabú tí wọ́n jí gbé o kí ló dé tí ìyá wọn fresh táwọn ọmọ náà fresh. Complain pé ọmọ tálíkà bíi ti èmi àti tí wọ́n jí gbé kí ló dé tí wọ́n freshness wò lọ́ọ̀ lára àwọn ọmọ yẹn. Àwọn tí wọ́n ń jẹ bisikíìtì wọ́n mú mi hàn. Principal tó rescue kò lè béèrè pé ilé ń kọ́ o ọ̀nà ń kọ́ o àwọn ọmọ òun ń kọ́ o first ló béèrè ni pé where is my car. Dẹ̀ rí pé trauma pé car yẹn lórí gbẹ̀yìn lóye kó máa béèrè where is my car. Tálíkà dọ̀tá tálíkà ẹni wọn já ọmọ yẹn gbé kò jẹ́ kí wọ́n lùkù bọ́n ṣe lùkù yẹn tó bá lù wọ́n pa kó tó kó wọn dé kí ni gain yín tó bá ti bá àwọn ọmọ yẹn sùn kó tó kó wọn dé then you will be happy. Bring back our children bring back our principal nothing must happen to them wọ́n bring wọn back ẹni kò sápá àyà lára wọn. Bá ti mú ṣòro ní igi oníṣòó wọ́n lè kọ́ àwọn ọmọ yẹn dé yẹn kàn lọ bá wọn bí tó kó wọn ṣẹbẹ̀ sí ní fọmọ wọn lórí gbàù ìgbà náà mọ̀ pé yes àpá àyà wà lára wọn. Bàbá mi bá mi gbóhùn sókè mi ìfẹ́ bínú lọ́sàn-án yìí. Ó bá wùyè. Ẹni dààmú sáà. Ẹ kú lédè àsìkò yìí. Àdá fún yàtọ̀ máa dá fún ìrágbà àtọ́nà. Ó wà dáwọ́ lé ayọ̀ ìṣe ẹni ṣubú dànù ẹni rógbà ẹ̀sán ẹni rógbà rẹ̀ àgbà àtọ́nà. Ẹ̀dá àgbà ẹ̀ dògbò ẹ̀jú ìyá yìí lọ ẹ̀jú bàbá yìí lọ àgbà àtọ́nà náà ńláńlá àgbà àtọ́nà. Ẹ̀dẹ̀ jìrì àwọn ọmọ yìí ẹ̀dẹ̀ ní jẹ́ lórí àṣẹ Èdùmàrè. Olóyè Sunday Igboho ìbá rẹ̀ àwọn alálẹ̀
àtọlẹ́dùn àìdún tẹ̀lé yín ọ̀nì fi yín lẹ̀ láéláé gbogbo igbe lẹ́nu vendor wọ́n máa ta pépà wọn lọ àwa máa kà á máa wo fíìmù wọn bí láṣẹ ti dùn màrè kò sí wàhálà yá Yorùbáwùyí ṣe rí ẹni tó sọ̀rọ̀ nípa àwọn ọmọ french ni wọ́n ti kú for me ìyá mi sódà ẹ káàbọ̀ èmi ò ní blame ẹ ó dàbọ̀ ọ̀rọ̀ tó ń sọ pé ẹni sùúrù ó níbi tí mò ń lọ o. no go on opinion tí ní nìyẹn. òyìnbó tó fún haúsá ní lọ́ọ̀ṣì haúsá ń bèèrè pé wẹ́ẹ̀ sọ́mbla a lè blame wọn ìkọjá yìí ni gẹ́gẹ́ nísìn jẹ́rí ojú ìjọba nǹkan tí ìjọba ti ń ṣe nílẹ̀ Yorùbá àbí Nàìjíríà tí lédè ẹ bá sọ àní òjì ló jáde ìjọba. bẹ́ẹ̀ni. in other side lójú tó ẹ kó o fi wò ó ní ojú abiyamọ tó bá ti bímọ lára ẹ ojú abiyamọ tó ẹ kó fi wò pé ẹ wo principal ẹ bó yẹ rí egungun ọrin àlèkà ẹ wo woman tó ń ṣò tó ń bẹ̀ nígbà yẹn pẹ̀lú ọmọ tó ju ọmọ ọdún méjì àbí oṣù mélòó kan àtàwọn ọmọ kéékèèké yẹn òun lọ̀rọ̀ títì yẹn gẹ́gẹ́ nísì ojú Nàìjíríà lòun yìí fi wo fíìmù yẹn òun dẹ̀ sọ pé àìníkàrà abiyamọ ló fi ṣe èyí kò sí èyí tó kàn mí pẹ̀lú ìjọba ó náà ṣe fíìmù yẹn gẹ́gẹ́ nísì àdénàbà tù ní ti tọ̀rọ̀ Mákindé ọlọ́màjọ ti dé èkó fúnra ẹ̀ kó di gọ́fúnà nǹkan ti sọ pé ó ní òun ò ní ìdí owó pé owó tó máa fi tó àwọn ọmọ òun ti ní òun ti sọ́lẹ̀ ẹgbẹ́ ìgbọ́n ní mo sọ sí ó ti sọ mo dẹ̀ ń tẹnu mọ́ ó ti sọ before campaign èyí tó dẹ̀ pọ́n lọ́mọ tó jẹ́ bí Oríyọmí Hamzat tó pọ̀ sẹ́yìn tó dẹ̀ ti jábọ́ lẹ́yìn ẹ̀ sì àti tó wà láàrin wọn àwọn ló mọ̀ bẹ́ẹ̀ mi ò kó tó ṣe tẹ́yìn ẹ̀tàn náà bá declare state of emergency lọ́yọ̀ ẹ̀ títí ní oslim òun ló yẹ ń pariwo ó mọ nǹkan tó lè ṣẹlẹ̀ òun náà ń calculate ẹ̀ ó mọ nǹkan tó lè ṣẹlẹ̀ ló yẹ ń sọ pé àgbáyé ẹ wá bá fẹ́ kọ̀ òun sì òun ti fẹ́ jábọ̀ o. ẹgẹ́ ní sì gbogbo kìíní political kìíní ni bẹ̀tẹ̀ òun fẹ́ dìfẹ́ǹdì ara ẹ̀ lẹ̀ torí ọjọ́ iwájú. gbogbo àwọn tó dẹ̀ ń di political ambition tó ń lé ibo ló ń lọ kò lè kọjá ilé bàbá ẹ̀ Ìbàdàn kò lè kọjá. Fúlàní ni kíní tiẹ̀ náà fáìsì ẹ̀. Fúlàní náà ló máa mú ìdíkọ́ ló máa fún káàdì fún ní náà Fúlàní kò lè mú Ìgbò àwọn tó máa fún káàdì fún nìyẹn àlẹ́jẹ́ mùtàláyé náà kí Jagaba kama tẹmọ̀ kó ti mú gbàkejì ẹ̀ bẹ́ẹ̀ tí mo mọ̀ pé nǹkan kan á ṣẹlẹ̀ mi ò fẹ́ fọ́ ọkọ̀ nǹkan kan á ṣẹlẹ̀ kò sọ̀rọ̀ lórí yẹn àgbogbo géèmù Ọbásanjọ́ náà tí Ọbásanjọ́ pè fún Tinubu tí ó Tinubu ò bá ṣe géèmù ẹ̀ náà ni Tinubu máa fẹ́ pè fún alábàdàn ẹ̀ ó lè declare state of emergency ó lè declare state of emergency lọ́yọ̀ sí by that time wọ́n á dẹ̀ fi gbogbo ẹnu gbòde náà máa ti múlẹ̀ fún by that time ìgbà yẹn máa pé òun níbi tó ń lọ máa jẹ́jọ́ ẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ wá gbogbo àwọn ìwé ẹ̀ tó wà lẹ̀ wọ́n ìbá bò wọ́n máa ṣí fún ó má jẹ́ kó rí ẹ̀ lọ pé wọ́n á ṣí fún Fáyọ̀ṣe bá Tinubu ṣe kì ó jẹ̀bi ni Ọbásanjọ́ bá ṣe ó jẹ̀bi ni bẹ̀tà àwọn àárín gbogbo àwọn kò sí ètò kàn mí nǹkan kan ṣàjẹ́ kí ìlú mi kí ní tí àmì ìlú kó mí ní títì mi àmẹ́ Tinubu oṣù ọ̀ máa wọlé oṣù ọ̀ bẹ́ẹ̀ dìbò ẹ̀tẹ̀ka 100% ó máa wọlé èmi mọ̀ yẹn gbogbo nǹkan Haúsá ní ìṣòro ọdún mẹ́rin yẹn bẹ̀tì ó méjì Tinubu kò máa ṣe sí ọdún bá máa tẹ̀lé sílé o fún Tinubu ni pé tí ò bá ò máa lọ òun nìkan ló kù tí ò bá ò bá ti kúrò yẹn tó ò bá ti ṣe yẹn kò sí nǹkan ìran Yorùbá bínú fún ilẹ̀ Yorùbá gan bínú fún Tinubu kò sí nǹkan ìrọ̀rùn ìgún kọ́ àṣírí ni ògùn ẹ lọ ẹ máa bètò lọ. à ń bàbọ̀ ẹ ṣeun gan sà. ẹ ṣeun gan. Ṣèyí Mákindé ẹ ṣáà má kanná lulẹ̀ Yorùbá ẹ má yẹ kó ogun tó fẹ́ ja Nàìjíríà kó bẹ̀rẹ̀ láti ilẹ̀ Yorùbá Ọlọ́run lèmi fi ń bẹ̀yìn tẹsán Akíntọ́lá takú ìjà Awólọ́wọ̀ pẹ̀lú Akíntọ́lá ẹ tún fẹ́ gbé dìde ẹ tún fẹ́ gbéjà Awólọ́wọ̀ pẹ̀lú ìjà Akíntọ́lá àbí kí lórúkọ ẹ tún fẹ́ gbé dìde ẹ tún fẹ́ bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá ẹ̀yìn pé wọ́n mọ̀ yín lépè tí ṣe pé wọ́n ju òkúta èpè lù yín ẹ tún fẹ́ bẹ̀rẹ̀ ẹ fẹ́ kọ́ lọ́dún Nàìjíríà
bẹ́ẹ̀ kó má jẹ́ ilẹ̀ Yorùbá ló ti máa bẹ̀rẹ̀ kó má pẹ́ àwọn ọmọ abẹ̀rẹ̀ sí máa bára wa jà ká má dọmọ ìyá Haúsá.